ọmọọba àṣírí òṣàlá Wetin happen now? Wow, at break light, you know they call us at all. Àlàyé ṣòro mi ni. O ṣàwọn pé mo lọ kàwé. Ó ṣe àwọn mi Kola ṣe tán sí. Ó ti ṣe tán yàn ló fi mi tó wà bẹ́tẹ̀ wáyé. Ó yẹ. Àwọn mi Kola. Kola. Ẹ̀yà ẹ̀yìn tèmi ẹ̀ wọ̀ pé fámìlì ni wá mi ò lè máa tàn yìí. Wọ́n ti lé mi school. Mo ti di drop out bí mo ṣe wà. Kola pàdí go to school. Ó ṣe é Pàdí kò mọ̀wé. Pàdí padà wá. Come on. Àṣírí inspiration ayé ẹni tó bá tajà ó di dandan kó rajà bá tààrà. Kola. Màmí àgbo afẹ́rẹ́ yóò tú yóò bá ọ. Igbó ni. Ó jọ bẹ́ẹ̀ màmí. Ó mú gbó. Bẹ́ẹ̀ ni mo ti mú gbó. Ọlọ́run ẹlẹ́dàá mi mo dẹ̀ sí ẹ̀tọ́ Ọlọ́run. Kí lè ṣe mí? Ó mú igbó. Màmí kí ló bá nínú pé wọ́n mú gbó? Àwọn kan tó máa ń fà wá ní inspiration ni kan tó fún mi ní inspiration tó máa ń gbé mi lọ sí rẹ́mù mi ni. Àwọn kan táwọn bàbá Níkúlápó Fẹlákú ti mú lélẹ̀ tó fi ń rorin gidi kan ṣé bẹ́ẹ̀ kí n kọrin gidi ni màmí. Igbó ló ń fẹ́ ní inspiration tó fi máa mú orí kọ. Kola. Kola ó ti mú gbó bẹ́ẹ̀ ni màmí ata ara ẹni tó bá tajà ó di dandan kó rajà. Inspiration ayé àṣírí. Mo dáràn. Ojú tí mo dì kí tó la ojú náà kó dìde lẹ̀ kó mú igbó owó ẹ̀ kó lọ sọ́nù ní kíákíá. Ó gbọ́n tí mo sọ. Màmí owó ni mo fi ra kí lọ san owó náà. Èmi rò pọ́kúta ni kó fi 1 million rà ni mo sọ fún ẹ dídá lẹ́wọ̀n lọ sánú. Màmí ẹ ti ń pariwo kí ló ń ṣẹlẹ̀. Má pariwo fún gbogbo aráyé gbọ́. Ará àdúgbò àpẹẹlẹ wà lórí ìsìn máa pè wọ́n kọ́ máa bọ̀ tó bá dìde kó lọ sọ igbó ọwọ́ ẹ̀nu lọ sọ igbó ọwọ́ ẹ̀nu. Irọ́ mi ò mú gbórí mò ń gbọ́ ní mi ò fojú mi rí mo rí for the first time lọ́wọ́ ọmọ mi tí mo bí. Ó yá dìde ilẹ̀ kó lọ sọ igbó yẹn nù ní kẹ́kẹ́ lọ sọ́nù sínú kọ́tà kí n bá wù ẹ́ lọ bẹ́ẹ̀. Yé mi ẹyẹ mi sọnù ni. Mo ti dárò. Ẹ má gbàgbé ọmọ mú mi. Ẹ má fọmọ mi pa mí lẹ́kún. Ẹ má gbàgbé ọmọ mú mi. Ẹ ó máa mi ẹ kúlẹ̀ o. Èmi ń pa mi ṣojú wà nílé. Wá. Mo dárò mo gbé níbo ni máa wọ̀ kí ni mo ṣe fẹ́ ṣayé mi báyìí ta ló máa rà mí kalẹ̀. Kola. Ta ló kú dẹ̀ sọ pé ẹ dáràn. Léèyàn bá kú gan ṣé kò sàn ju tí mò ń wò lára èyí lọ ni. Ẹ jọ̀ọ́ kí ni gbogbo eléyìí kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó lọ wà sára tó wà sọ́rùn tó kọ́ gbogbo ayé mi ò. Màmí ṣé change of look mi lẹ́jọ́ sọ pé ẹ dáràn. Ló múnu ló tún ṣe mú láì ṣobìnrin. lẹ́ẹ̀kẹ́ ẹ̀fọ́ sókè kẹ́ sọ pé ẹ ṣe oríire pé wọ́n ti di star wọ́n ti di ìràwọ̀ ńlá. Ẹ̀rọ káwọn táwọn rà pọ̀ gan ní industry ni oníkálukú gbọ́dọ̀ ní identity titi ẹ̀ oníkálukú change look mi kò yẹ yín àwọn tọmọ yín bá dé tó bá jọjú sí wọn tó dúró tán á ti mọ̀ pé dán burúkú ló wọlé idán yẹn gangan kàṣàkàṣà bàbá kéṣekéṣe kò yẹ yín kí ni máa dùn ní wọn sọ pé dáràn kẹ jẹ́ kẹ́ lọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá wọn yìí ti di ìràwọ̀ ńlá kò yẹ yín. Kola ṣe ó jẹ́ ṣàwà lé mi pè mí o èmi ti ń pè mí o màámi. ṣé kì í ṣe pé nǹkan míì ó ti wọ̀rọ̀ ẹ báyìí. So our guys ready to support the music career torí tí ó bá blow ìwúrí gbogbo ló máa jẹ́. Oh yeah, and gbogbo packaging yẹn náà ti ń pé bọ̀ báyìí nísìn ó ti dírun ẹ̀
ó ti ya tattoo street credibility ẹ ó ti ṣe kiri ó ti ń kún. ó ti ń zí bàbọ̀. Èyí ò máa lẹ́bi permanent tattoo temporary lèmi máa lọ ṣe. Ọ̀gá gbàgbé jọ oṣù yẹ àti permanent àti temporary all join. all join. Ó ló ṣe kókó ni pé ó ti ń jọ hip hop díẹ̀díẹ̀. Get here. Nísìnyí tí gbogbo ẹ̀rẹ́ ti set nickname ló kù orúkọ olówó ẹ láti máa jẹ́ lórí stage. ká pàṣẹ náà fún ẹ straight. lẹ́sẹ̀kẹsẹ̀. orúkọ kò àti ìwà sẹ́mi máa dì sí reason tàbí jẹ́ team náà nìyẹn. wá ṣeré peace out team ayé. ó wà bọ́ọ̀n ẹ kò sí wèrè ẹja sọ ní sake. sake báwo ṣé kí káyọ̀dé ò sí ní orúkọ ẹ̀ náà. ké bọ̀bọ̀ nǹkan. o láìkí kọ́ lọ láwùyí kí ló ń ṣe ẹ́. kò bá rẹ. sọ mí ìjàre. mi ò láìkí orúkọ yẹn o ó fẹ́ máa jọ tàwọn onífújì o. ayé ò ní bàjẹ́ o. àbí. ok kí ọmọ gbòòrò ńkọ́ kí ọmọ gbòòrò. bàbá náà ẹ̀ka yìí nǹkan tá à ń ṣe ń bí serious náà. but na wetin come my mind at the time. àlàyé iná enter think another thing. no go. tí wọ́n bá jẹ́ orúkọ yẹn wọ́n lè sọ̀kò pa lórí stage. ṣé wàá máa jẹ́ kí bàbá. ké bàbá wá ṣeré. ó wọlé. ké fọkànlá bàbá fọ bàbá yín bàbá everybody. àṣeré. ké bàbá I go by the name ké bàbá. ó pọ̀. ṣáná tí mi pé bàjẹ́ wò máa fẹ́ kẹ́ ẹ bá mi yáàdì kankan mọ́ máa fẹ́ kẹ́ ẹ yáàdì kàṣàkàṣà mọ́. tó túmọ̀ sí pé késekése lọ rí kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése. mo láì kàṣàkàṣà mo láì kàṣàkàṣà. Let's do this guys. Let's go. Yeah. Gege. Get up on the mic. Oh my God. Chapata o jàre. Èmi lírúkú wéré béèrè wọn kéré máre wọn bí ṣeré. Oh my God. Don Jazzy wọ́dà. Don Jazzy ẹ sign ọmọ yìí. ọmọ sí talent na ilé ṣo. Don Jazzy ẹ sign ọmọ yìí. Talent ló ń waste. Let's go. Get baba. Fàlọ́. Èmi lírúkú wéré musa lọ́rọ̀ mo rí lókè sí yaba pa ó sí. Mọ́lẹ̀. Èmi bá dé strapper rẹ̀ já ní gbọ́. Ọmọ yìí máa lé wíṣkì dùn. Ọmọ alẹ́ dé fídíò. Abiyamọ ẹ má sùn olórin rẹ̀. Ohun bàbá yìí ń pa mí gbé. This guy get for. Mo ní mo méjì mo bá gbé kọ́lọ́jọ́ mo náà bú mi lọ mímú mo náà ṣàpá kọ́jọ́rọ́ mo náà ṣe ìlẹ̀kọ́jọ́rọ́ bí ilẹ̀kùn abiyamọ mi ní káyí. Talent. Nobody sabi like this guy. Ké bàbá. Iná fi gbàlejò. Alẹ́ ọ̀pá. Nobody sabi like this guy.
Oya go. Money. Àbí kí n sunkún fún bàbá yìí ni. Àbí kí n sunkún fún bàbá yìí. This guy dey sing. Music. Yeah, how are you? Fine, sir. Láti bó sọ. Mr. Benson ni mo bẹ̀rẹ̀. Kí lorúkọ yín sọ? Kola lorúkọ mi, aka Kasakasa, aka Baba. Ṣé lápapọ̀ pẹ̀lú wọn ni sọ? Ó dà bẹ́ẹ̀. Okay, sir. Mo ń gbẹ́jọ́ ní audition fún wọn lókè. All right. Yes, sir. Kola kọ́ yìí ni. Bẹ́ẹ̀ni sá. Mọ́mí ńkọ́? Àwọn wá sá. Have your seat. Look. Thank you sir. Kí ni ká fi ṣe lálejò báyìí o? Mo wà okay sá. Ṣé kò sí? Kò sí sá. Mo fẹ́ financial assistance ni sá. Mo fẹ́ ṣe album. Ṣé o ti ń kọrin ni? Mo ti ń kọrin sá. Èmi náà ti ń rà bí àwọn Ọlámídé Bàdó. No wonder. Ṣé torí ẹ̀ ló ṣe dirun, ló ṣe tattoo, ló kó nǹkan sọ́rùn, kó nǹkan sọ́wọ́? Identity tèmi nìyẹn. Tó bá ti rí mi, a ti mọ̀ pé tó burúkú ló ń bọ̀ ètò àwọn rappers ṣe apá gan ní industry. Mo lè ṣe freestyle fún yín gan tẹ́ bá mind. Really? Oh yeah. Title orin tí mo fẹ́ kọ fún yín ni Kasakasa. Kasakasa. Yo. Kasakasa bàbá késekése ké bàbá dé ọkọ̀ gbogbo aṣẹ́wó bá dẹ́s rapper tó fi lyrics jápáta lyrical wèrè ẹ lọ bèrè mo máa rẹ́wọ̀n bí ṣeré. Èmi tí mo sálárò tí mo rìn lókè sí yàbá pa ó sí. It's okay. Èmi tó fún yín mi kẹ́tọ́ fi lẹ̀. No, it's okay. So, eléyìí ló fẹ́ kí invest lé lórí. Èmi rò pé gospel song ló ń kọ ni. No. Èmi ò lè kówó lé orin tó jó orin ayé. Sà, inú ayé náà là ń gbé orin ayé la gbọ́dọ̀ máa kọ. Táyé bá ṣe ń yí, a gbọ́dọ̀ máa bá yé yí. Ìdíyẹn tí ò bá bá yé yí, ọ máa yí ìdásẹ́gbẹ̀ẹ́ kan ni. Whatever. That is my stand. Ẹni tó bá fẹ́ yí, kàn yí. Èmi ní tèmi o. Orin tí kì í bá ń ṣe orin gospel mi lè invest sí. Tí o bá wá ti ronú ara ẹ dáadáa, tó wá rí pé gospel song tí mo fẹ́ yẹn ló lè kọ, o lè wá bá mi. Ẹ wá ẹ tẹ̀dá kúrò lórí yẹn náà. Ẹ bó ni alpha náà. Level yẹn jákè. Ṣeré. Kí bàbá. Mo máa pàdé bọ̀bọ̀ kan ni o. Ó bá dẹ̀ ní mo fẹ́ mi o. Ó fẹ́ máa fẹ́ àbọ̀ fẹ́ máa jẹ iṣẹ́. Ó fẹ́ bísà gbọ́dọ̀ tàyà yẹn. Ó fẹ́ bísà ń bẹ̀ ni. Ó yá gbé wa débẹ̀. Wọ́n ló mọ jàre kí ni. Kí n tiẹ̀ gan. Ó ṣáà ní mo fẹ́ mi. Ó bá dẹ̀ lóhun producer. Music producer. Ọlọ́run. Ló ní àwọn ń bá wọn kan ṣiṣẹ́ o òun máa produce ó ṣàdárúkọ àwọn olórin ńláńlá tó ti produce fún mi rẹ ní kò sí wèrè tó bá máa fẹ́ mi o àwa ní team a dẹ̀ ní talent. Wá ṣeré. Wà á ní láti produce orin fún ni o mo dẹ̀ gbé débẹ̀ street kò dẹ̀ jiyàn rárá. Ó gbọ́ràn. Lọ́wọ́ kan ọlọ́gbà tó sọ fún mi èmi gan mo ṣọpẹ́ ni. Ọmọ oríire ńlá lélẹ́yìí ọ̀rẹ́ mi. Ìgbà wà láwọn lọ. Ọjọ́ òní ká lọ bí báwo ká máa lọ sìn. Kò sí wèrè ká máa lọ. Ẹ ní sùúrù lóde
aráyé lọ sí Abuja kò ráyè bá fi di next week a máa lọ. ṣé kò ní bá story dé ṣá. kò lè bá story dé ṣé ò rọ wọn ni kí wọ́n máa fọ́ ni. ṣé kò ṣáà ti yẹ bẹ̀ wò. kò yí mi kankan ṣe kò sọ pé bọ́ ni pé òkè tilẹ̀kùn mọ́ síta sí i o tó bá ti wá ṣe nǹkan táwọn á fẹ́ ìwọ rẹ̀. àwa sílẹ̀kùn. ẹ wo ẹ̀yin guys ẹ jẹ́ ká fi yẹn lẹ́jàre good news ni ẹ ṣá anyway ebi láòdù ń pa mí Ọlọ́run ẹ ká fọ́ sí lóru. àwọn owó ń ṣe ló ń ṣe. ọmọ bó ṣe ṣe everybody nìyẹn ẹjẹ àtẹ sọ́dọ̀ àlè. ṣé ẹrù ti wà lẹ́nu ó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ wọlé ni. sọmọrí ẹja gbéra. ẹjẹ gbéra sọ. àlídé kọ́lá ẹ ra o. ìyá mi tó àlè o. kò ní bàjẹ́ màmí. màmá olùbáríkà màmá tó bí ké. ẹ ká màmá mi ò tẹ́lá ọ̀tẹ̀ mi jáde. irú àwọn wo lọmọ mi tún bá rìn báyìí. má ṣàṣejù òǹgbọ́n má dùn má ṣàṣejù. sọtara fi débẹ̀ yẹn sí ọlọ́run àṣàgbà fún wa a máa rí gbogbo ẹ̀ṣẹ̀. èèyàn mọ́ ni. aláìyàn ni. ṣé ìṣe pọ̀pọ̀ ẹ̀ ti kú sa. ilé òtún láyé kókó mọ tí o. but how on earth nìyẹn ṣe máa mọ tí yóò tó máa sùn sábẹ́ tírélà imagine ló máa lọ́wọ́ bí kàn drink responsibly. ó dàgbé mo mọ̀ ẹ̀gbọ́n yìí wọ́n ní wọn ló ń ta provision lẹ́nu ọ̀nà estate. nígbà tó ti mọ̀ wọ́n yẹn bí ajẹ́ ká yẹ fún wọn mi wọn jẹ́ ká bá wọn gbé jáde. bíbi tí bá wọ tọ̀tọ̀ lọ́rọ́. àwọn ló ṣẹ̀ṣẹ̀ rí wọn sí ni. ajábá ti gbé ọmọ mi ni. Kọ́lá 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 Kọ́lá. ọ̀nkú. oúnjẹ wo ló jiná lábẹ́ mọ́tò oúnjẹ èwo gbé ẹ jáde ẹ bá gbé ilé kọlẹ̀ wá ẹ jáde ilé kọlẹ̀ wá abẹ́ mọ́tò lẹ́wà. abẹ́ sẹ́yà dé sùn. ẹ bá mi gbé wọn kò wá lóye jáde ẹ jáde. aláyé ọ̀rọ̀ máa fà mí jọ ṣé mo ní ẹ má bínú. ẹ má bínú. kì í ṣe abẹ́ mọ́tò nìkan abẹ́ tírélà ló wà dìde ńlẹ̀ tírélà yóò gbọ́dọ̀ ṣí ọlọ́run má jẹ́ dáràn dìde ẹbí o ṣáà tiẹ̀ bọ́tà ẹ ṣáàbà gbé dìde ẹ bá ń gbé wọ́n lè rìn wọ́n ti lè rìn. ẹ kó dìde mi ò lè sùn mi ò lè wó àtàná ni mo ti ń wá. ó yá aṣáà lè fọwọ́ kàn yín báyìí. àwakọ̀ akọjá lọ lábáyín lábẹ́ tírélà adánibí ká èpò yín jáde. dákẹ́ ẹnu ẹjọ́ kí ló ń ṣe ẹjọ́ pọ́sibú kíkọ̀ dédé wá sábẹ́ tírélà wá sí. ẹ wọ́n lọ sùn síbẹ̀ wọ́n rí ẹ ní. ẹ jẹ́ kí bá wọn fàájà rẹ̀ má mi. ẹ ṣáà gbé yín débẹ̀ ni kí bá sùn bíbá yín lọ. ẹ ṣáà dìde. aláyé fi mí lẹ́jọ́ ẹ ṣe máa bá mi lábẹ́ tírélà kí lè tó parọ́. ẹ kí ló dé ń jágbe mọ́ mi ṣé mo kó bá yín ni ṣé mo di. pọ́sibú kí star wà lábẹ́ tírélà ni star ló dúró jù kí ló ṣe. ooo star ní ilẹ̀ sùn sábẹ́ tírélà. pọ́sibú kí Davido sùn sábẹ́ tírélà bó pọ́sibú kí Wizkid sùn sábẹ́ tírélà. ẹyẹ ti wá jẹ́ problem tèmi. aláì ṣé mi sọ fún ẹ. wo ẹ ṣe bí bá mi fà á ni. àdúró tì yín o ṣé bá mi fà á ni. má ṣe bẹ́ẹ̀ ṣe bóore ló ṣe mí ọlọ́run bá mi sọ ẹ ẹ fi lẹ́yẹ kí bá mi. tí bá mi ìwé wò wá bá. Lumi aláyé jẹ́ ká lọ́jọ́ kí ló dé èmi ò fọ́ fún yín o. wọ́n ṣe mí lóore. ṣé wọ́n rẹ̀ lè bá Davido sọ̀rọ̀ báyìí àbọ̀ lè bá Wizkid sọ̀rọ̀ báyìí. wọ́n sùn lábẹ́ tírélà látàrí. pọ́tẹ́bù lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ báyìí yàwé rẹ̀ ni. bẹ́ẹ̀ ni ṣé èèyàn wá sùn sábẹ́ tírélà tírélà ìwọ ló sùn síbẹ̀ níbẹ̀ náà ti rí ẹ ibi bẹ́ẹ̀ láti gbé ẹjẹ́ dé sí. olórí burúkú lọtí o ọtí ló fa ordinarily ṣe star sùn sábẹ́ tírélà. olórí burúkú lọtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọtí kò gbádùn jẹ́jẹ́ lọtí ẹ̀ jókòó kéèyàn náà tó lọ bẹ̀ kó tó lọ mu. màmí ẹ máa fọ ẹja lọ ilé. ó yá níṣó ni ó ṣe ọkọ mi ó ṣe ṣáà níṣó ni. ọba bíi aláìyá yìí. ó ti tó wọ́n ṣe ẹ́ lóore ní. ó dà níṣó ṣáà níṣó ni. ó bá tó máa lọ bí wọ́n máa sọ̀rọ̀ mi lọ́la tí bá lọ gbé yín. má jẹ́ kó pélé mi lórí. àmì àyè tí bá bí òótọ́ kí ayé wá dé. sórí aṣọ mi sórí bá aṣọ mi ṣe tú sórí ó fẹ́ tú mi láṣọ ń ta gbangba kò burú mo ti gbọ́. ọmọ ìyá mi tó fi lyrics já pátá rápà pọ̀ wọ́n tó 1 million.
tó bá bí mi pé ta ni best. Kí bàbá ìwọ ni mo máa mú. Ọlọ́run. Are you sure you are ready for this? Very ready. Over ready gan worry ẹ àwa bí wá ṣeré náà. Agbórin jáde nsìn. Head this award straight. Tí bá wọ studio yẹn lásán, I set everywhere on fire. Everywhere on fire. Olaiya ò lè dáná sun studio ní studio. Tí mo mí nìyẹn, mo mí pé màá fi talent pàyà wọn. O ṣe Mr. Talent. We sef know. I just dey whine you. Yeah. Ẹ má bínú pé mo ti dá yín dúró. You can come in now. All right. Olaiya. Look who's like at my list. Yeah, you're welcome. Yeah, is he the one? Yeah, he's the one. Okay. Bruce, she can live from any freestyle. Can confirm more ability. Yeah, I do entertainment for living. Yeah. Come on. Momo, I know. As in, get from any freestyle, okay? Do something. Let me see your ability. Let me see what you can do. Kasa baba kise ke baba di oko gbogbo ase wo. Gege. But this rapper to feel lyrics japata. Gege. Musala romo iloke si aba pa osi. Yo. But this rapper red die nigga. Pọ́n lójú bí ìtàparò. Ó pọ́n lójú bí ìtàparò. Gege. Bruce, she attend freestyle. Sure. But eba like yẹn olórin kan tí mo fọmọ mi kan do ti release ẹ bọ mo lè gbà padà. Ó yá talk to me o mama. Ọlọ́run sọ̀rọ̀ mi dayọ̀ iyo. Bruce. Orin Kizane nìyẹn. Yes, Chris. Yeah. Chris. Ọmọ ẹ̀ ni. Yeah. Ọmọ ẹ̀ ni Chris. Okay, yín lẹ fún Chris lórin yẹn. Ẹ máa wá gbà padà lọ́wọ́ Chris. Of course, yeah. Chris. Me only song. Okay. Babe, let me see you, please. Wait, 1 second, sorry. Talent. Mo sọ fún yín pé màá forí pàjá wọn. Ìdààmú àgbáyé. Ìdààmú àgbáyé. Ìdààmú àgbáyé. Ìdààmú àgbáyé. Ìdààmú àdúgbò. Ìdààmú àgbáyé. Ìdààmú world. Babe. Sorry, tí n bá ní pààrọ̀ fún ẹ. Láti over a decade tí mo ti wà ní ẹnu iṣẹ́ yìí, mi ò tí come across singer tí ó worst tó bọ̀bọ̀ yìí rí. Yeah. See, let me tell you the gospel truth. Music you can ṣe calling ọ̀rẹ́ yín yìí. Dọ́ṣàkà, báwo ló ṣe lè ràn án lọ́wọ́ náà? Help us help him. Aṣá mọ àwọn hip hop artists kankan náà tó jẹ́ pé orí beat ló máa ń rest lé. Producers ló máa ń help wọn. Joe now, anyhow way you go feel run am. Àbí ṣé pátápátá lọ́pọ̀lọ́ ò ní rú rárá ni? The point ẹ̀yàn gan ni ẹ̀, ọ̀pọ̀lọ́ ò ní rú rárá. Rárá. Ọjà ẹgbẹ́ mi lẹ̀. A ní mi ò lọ ọmọ sẹ́. A ní kó gbé mi lẹ̀ sẹ́, mo lọ ọmọ. Wò lọ́mọ ẹlẹ́dàá mi. Bọ́ọ̀ mi sẹ́. Ìkúlé ilé ìkú wo ló tó mú yìí tí yẹn tó funfun nẹ́nẹ́. Lọ́mọ ẹlẹ́dàá mi ò dẹ̀ ṣàánú mi. Gbé mi lẹ̀ sẹ́. Àtọ̀dáṣọ sùn ni. Má sùn lọ́rùn. Wàrà tọ́mọ ẹ̀ fi mí dà. Dá mi padà sẹ́. Kọ́lá. Mi ò lọ ọmọ. Jẹ́ kàánú mi ṣe ẹ́. Kọ́lá. Mami, ẹ̀yin náà bá ń bẹ̀. Ẹ fi ilẹ̀
ẹ máa wà alright. Kemi fíìlì mú kó mu tó ń ba èmi nínú jẹ́. Mo kọ́ àmì inspiration ni a gbé yín lọ bí tẹ́ bá fẹ́. A ní kó gbé mi lẹ́sẹ̀. Ìrọ̀ gbé mi lẹ̀. Kọ́lá kí ló yẹ? Kí ni? Ọjà ìkojú sẹ́sẹ̀. Wá ṣe mí bí kí n máa gbẹ́sẹ̀. Má gbẹ́sẹ̀. Má gbé ẹsẹ̀ ìtìjú. Má gbé ẹsẹ̀ ẹ̀sìn kankan. Tó bá gbé ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jó ọmọ aráyá rí pé ijó ẹlẹ́yà ló ń jó. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn. Má mi pàṣẹ fún ọ. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn. Má gbẹ́sẹ̀ ẹ̀sìn ooo. Àṣẹ òbí. Gbé mi lẹ́sẹ̀. Yeah. Oh. Omi tẹ ní kí n gbé wá ní. Ó ti dà bẹ́ẹ̀. Ṣé rí lẹ́yìn ìgbà tí ẹ ti gbómi yìí wá, èmi á bẹ̀rẹ̀ àdúrà lórí omi náà. Lẹ́yìn àdúrà mi, à gbé sí orí pẹpẹ fún ọjọ́ 7. Màá wá gbé fún yín, kẹ́ lọ gbé fún ọmọ náà kó máa mu. Lẹ́yìn tó bá ti mú, mọ̀ pé Jésù Kristi á gbàdúrà wa. Gbogbo ohun tí a fẹ́ ni Jésù bàbá wa fẹ́. Àmín Jésù, àmín Jésù, ẹ ṣé mo dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín. Ọlọ́run á máa ṣagbára dọ̀tun. Ẹ ṣé gan, ẹ ṣé. Báwo ni àwẹ̀ tí mo ní kẹ́ gbà ṣe ti gbà? Mo gbà àná náà ló ṣe tán. Ọjọ́ 7 náà lẹ pé mo dẹ̀ ti gbà àná ló tán. Gbogbo nǹkan tí a fẹ́ ni Jésù Kristi bàbá wa fẹ́. Àmín Jésù, àmín Jésù, àmín Jésù. Mami, ẹ lọ ṣọ́ọ̀bù ni. Bí n lọ sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ pásítọ̀ ni mo lọ. Pásítọ̀ ní kí n gbé omi yìí fún ẹ. Wọ́n ní kò mú, o máa mú bí omi náà ni nígbà tó mú mi ni kò ṣe pé bóyá nǹkan kan. Wọ́n ní tó bá ti mú gbogbo ọ̀rọ̀ ẹ ó máa dayọ̀. Gbogbo ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run á ṣe fún ẹ. Gbogbo wàhálà fìtínátì ìdààmú Ọlọ́run á bá mi mú kó nínú ayé ẹ. Wọ́n ní tó bá ti mú mi àdúrà ẹ̀ wá gbà. Kò sí wèrè máa mú. Èmi náà ti sọ fún pásítọ̀ mo ní tó bá jẹ́ tomi yìí o tó dẹ̀ jẹ́ látọ̀dọ̀ pásítọ̀ mo ló máa mú. Kò sí nǹkan kan náà kọjá àdúrà. Àdúrà náà ló dẹ̀ ń gba agbára kọ́. Mo mọ̀ pé lágbára Ọlọ́run ó máa bẹ́ẹ̀ lára mú. Ẹ máa fọ máa mú. Kò mú ọkọ mi o àdúrà wa gbà. Ojú òní tí. Àmín. Ṣé gan. Ó máa dà Jésù àgbàdúrà. Àmín. Ǹjẹ́ ọkọ mi ó dà mo fẹ́ lọ wá nǹkan tí máa jẹ. All right, ma. Kola, èwo ló tún mú yìí? Mo ní kó mú mi àdúrà kọ́rọ̀ ẹ lè lójútùú. Kola, kí ló dé tó ń ṣe báyìí? Kí ni mo ṣe? Nǹkan tẹ́ni kí n mu náà ni mo mu. Èyí tó tún wá mú yìí ń kọ́. No, mami, life is not like that. Mo lè torí pé sọ pé kí n mu nǹkan kí wàá fi nǹkan tí mo mu sílẹ̀ lẹ̀. Ṣé fẹ́ sọ mí di òríyàwó kọ́yà lé ni? Èmi ò ṣe bẹ́ẹ̀ o. Tí bá sọ pé mo fẹ́ fẹ́ àwọn méjì mi ní fìkan lẹ́fẹ̀ẹ́ kan kò yé yín, màá fáwọn méjì ni. Ọlọ́run, kí ni tí mo ṣe? Gbogbo tó ní kí n máa ṣe ní dáadáa ni mò ń ṣe bí ìbá ti yàn jẹ́. Mi ní kí tẹnìkan má dà. Ó ti ní kí n má ṣe burúkú mi ò ṣe burúkú o. Ó dẹ̀ ní kí n má yẹ gbogbo ìgbà ìwọ náà ni mò ń pè mí ní kọ̀rọ̀pọ̀ tí mo sá sí. Kí ló wá dé tọ́rọ̀ mi ṣe wá rí báyìí tó dojúrú tí mò ń wá tún ṣe? Mo tẹ́jú ṣe lónìí. Màámi sọ kí ló tẹ̀ ń ràn Ọlọ́run kí ló ṣẹlẹ̀?
Mo like irú kan báyìí o. Ṣé bó mi ò mú yìí? Ó yẹ kó lọ́lọ́. Ayé kúkú gbogbo ẹ̀ tọ́gọ. Kẹ̀lé rí kẹ́ má disturb Ọlọ́run. Mẹ́ tí ń disturb Ọlọ́run. Ẹ̀yin ayé kí lẹ fi. Èmi ò gbé ká lọ pátì bọ̀bọ̀ jẹ̀lílì yẹn lọ́la o. Kò sí wèrè ká lọ. Ọmọ èmi ò lọ o. Kí ló dé? Èmi ò ṣe bigger person mọ́ o. Èmi fẹ́ tọrọ owó o. Ọ̀nà rẹ̀ gbọ́n mi ní Kòròdú. Mo lè fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀. Mo ò lọ. Wọ́n má dọ̀ wà náà. Tá bá lọ ọbẹ̀ yẹn, àwọn sọ̀mọ́rí ló wà bí a máa pàdé àwọn àwọn tá ní ìdí promoter. I need the promoter fún Ibrahim now. Why important but mi ò lọ. Bọ̀ tá bá lọ mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn. A tún lè ráwọn sọ̀mọ́rí tó yẹ pé wọ́n lè ràn wá lọ́wọ́. Ó tọ́ bọ̀ owó náà ṣe kókó. Owó mi ò ṣe bigger person. Owó ṣe kókó ṣe promoter ò ṣe kókó fún K bàbá ni. Why you dey talk like this? K bàbá kásákásá. Kásákásá. Ọmọ owó mi. Ọmọ ẹlẹ́mi. Ọmọ ẹlẹ́mi. Mo jayé tí mo gbà lọ́lọ́. Ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni? Aláyé fèmí lẹ̀ òṣù get size o. Òkìrìkà gẹ́lẹ̀ fún apple. Ká fi yọ ọ́ lẹ̀ wetin. Máwọn àtà tí ṣé wájú ìbí ló ti sọ shoe get size? Ó fẹ́ máa fa kọ́ ṣákọ́ àbí? Wá ṣókì múra lójú mi ni. Ọkọ̀ fojú mi ni etí ẹ ò lè bá. Ṣé tí n bá wá ní mo fẹ́ fomi gbóná ẹ̀tẹ̀ ẹ̀bà kò yẹ kí inú ẹ dùn? This one wey pack beat full for leg like ọmọ babaláwo. Ṣé aláyé àjẹlẹkẹ jàre fèmí lẹ̀? Èwo ló mú dání? Òbí ni ẹ wò bí mi ṣe ń bọ̀ nsìn bí kan bí wọ́n pọ́n pín flyer ẹ wá kí ló wà bẹ́ẹ̀ jẹ́ káwa náà bá yín wò ìgbà tí máa ṣí lásán ó bá di talent show talent hunt ibi táwọn upcoming artists tó máa ń lọ perform yẹn tó máa ń gba prize wálé. Wá ní ẹ wò èmi ní talent ńlé o. Ó jẹ́ pé àwa ní talent lágbódò. Àwọn ní management. Talent tá a bò mọ́lẹ̀ tí ó ti ráyè jáde. Opportunity dey. Ẹ wá o. Wọ́n máa fún winner ní $1 million. I tell you. Wọ́n dẹ̀ tún máa sign ẹ̀ sí record label mi lọ́wọ́ kan. 5,000 naira. Ní sùúrù 5,000 naira ní fọ́ọ̀mù ẹ̀ ká dáwó kí ọ̀bọ̀ lọ. Ó máa ń win ni o. Oṣù ọ̀fẹ́ lọ. Ó máa ń win ni o but ọmọọba wa a máa ń ra dáwó yẹn o dẹ̀ máa lọ ìwọ ló máa ń bọ̀. O gbọ́dọ̀ dojú tì wá o a gbọ́dọ̀ make sure kó ríyáàsì dáadáa kórin wà ńlẹ̀. Ọmọọba má jojúmọ́ ẹ̀ kó wọgbó o. Àlàyé ṣó ràn mí ni. Màá fẹ́ tàtímẹ́ǹtì payá wọn. Níwọ tó jẹ́ pé entertainment for living. Ọlọ́run iná lè lè. Màá rẹ́wọ̀n bí ṣeré. Sọmọrí ṣeré lè tí mo ń wo yìí Bright win already. Because bàbá ìbò ìwà ohun ọ̀pọ̀lọ́ ló ní ohun kọ̀ọ̀kan ló gbé wáyé. Má sí Ọlọ́run. Bẹ̀rẹ̀ ní sùúrù tá a bá ń sunkún àwọn aríran bí ẹni tó fún blóòkọ̀ o. Ẹ ká fi sọ́kàn wa o kó máa gbénu wa o. Èmi ni mánéjà o torí irú show yà máa ní ìdí mánéjà. Kí ló ṣẹlẹ̀? Àwọn ni mánéjà bá o. Kí ló ṣẹlẹ̀? Gbàgbé jọ ìwọ ni mánéjà bá wa. Tíìmù ni wá management. Kí ló ń ṣe yín lẹ́yìn òun èmi tún lọkùnrin ẹ̀yin obìnrin àtẹ̀yìn tọ̀. Ọ̀gá fi ọlẹ́ jọ. Torí jó ló yẹ kẹ́yìn méjèèjì jẹ́ kí wọ́n dẹ̀ wá kí wọ́n máa ṣe PA kémi jẹ́ mánéjà. Ọmọ PA báwo ṣé mo fẹ́ kó mo lọ sùn? Pẹ̀lẹ́ mánéjà olórin. Ọgbọ́n wà láti manage your team. Ọkọ̀ síwèrè ọ̀rẹ́ mi. Congratulations in advance. Congratulations in advance. Ó wálé ó yọjú. How far now? Where you dey? I wà nílé àwọn full package. Base wa now. Lọ tún bẹ̀rẹ̀. Àwọn guys come in say noni. Okay now. Here we go. Yeah. 1, 2. 1, 2, 4. Yeah. Well done, Baba. Well done. Aláì. Ọmọọba kò yé mi o. Kàsàkàsà kí ló ṣẹlẹ̀?
music career là ń lé tẹ́lẹ̀ ó tún ní ẹ̀ṣẹ̀ ilé tó fẹ́ máa lé káàkiri kò yé mi o. ọmọ pọ̀. o ti ń sùnlé ọmọ kébì ò ní pẹ́ blow èyí tí bá blow tó tá bá lọ ṣé o tí yàrá ya fún àkọ́ bá lọ dúró síwájú mi sọ pé orí òun yí èyí ẹ máa kó bo ní gbàgbàgbà èyí ẹ àbájẹ́ kó mọ̀ pé mi ò kí ṣe whisky tó ń sá fún fans kò yẹ máa dúró tì wọ́n bí bọ́dà bọ̀ ìyá yìí tí bá jù fún wọn tí ó bá rọ̀ wọ́n wàá gbìyà wọn pa. ṣé plan ẹnìyẹn tó ṣe ń kẹsẹ̀. aláyé ké bàbá wa kò lè work like o lè lóru pattern yẹn náà nígbà táwọn fáǹsì wa ìwà tó wá ní ìwọ máa fi blow tẹ̀lé wọn kò possible. tí ẹ sì jẹ́ ká blow náà kó tó bẹ̀rẹ̀ gbélé yìí náà. abi na wetin be all this kind thing na ṣé you no know say fáwọn tó bá ti ṣe bọ̀ lẹ́nu lẹ́nu kò ní wá lọ́la. ọmọ kàṣàkàṣà ogbélé tó ń ṣe kò necessary ó rọǹgì. kò necessary. kò ní ìdí àlàyé. ọmọ tó bá lọ gbá ẹlòmíì ní blow tó kọ lọ ṣubú lulẹ̀ another case nìyẹn o. ọlọ́run. àwọn kan tó bá ní agodo ya àsọpọ̀ fẹ́ kẹsẹ̀ àwọn kan máa ń freestyle bí ni. Braire Jídé. mo ní mo bá gbogbo kan lódò mo náà bùnmi lómi mú olóhùn bùnmi lómi mú mo náà ṣàpá kọdọrọ mo náà ṣẹṣẹ kọdọrọ bí kákó àbí amọ mini ká ikó 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 mo ní Kola. mo bá gbogbo kan lódò mo náà bùnmi lómi mú olóhùn bùnmi lómi mú mo náà ṣàpá kọdọrọ mo náà ṣẹṣẹ kọdọrọ bí kákó àbí amọ mini ká ikó. Mami ẹ ti gbé mi kúrò ní rem tí mo wà yìí stop ṣe bẹ́ẹ̀ yẹn sáré kọ́lẹ̀ kí n má lọ gbàgbé kórọ́ọ̀sì yẹn kórọ́ọ̀sì ayé ni oyè yín. orin yìí náà ló tẹ bàtì àbí ni mò ń lọ́gùn ẹ òun gbọ́ tí mò ń porúkọ ẹ lẹ́ẹ̀mẹ́wàá ò dá mi lóhùn àbí kò sí wàhálà o nígbà tí ebi bá wá ń pàwọ̀ gan fún rẹ̀ jọ ń torí ọlọ́run má wàá gbé mi náà kúrò ní rẹ́ẹ̀mù tí mo wà o tèmi nìyẹn. Mami ẹ má ṣe yẹn ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀ ògbó ilé tí mo ń ṣe tí bá ṣe tán ebi máa padà pa mí ni màá fẹ́ need service yín mami mo ti gbàgbé kórọ́ọ̀sì yẹn ṣá ọlọ́run ní kí n kọ́lẹ̀ wàá ṣeré mini ká ikó wàá ṣeré mini ká ikó mini ká ikó mini ká ikó. 002. Okay, you can go in now. Good luck. My name is Mobolaji Samuel, and I'll be doing a song by Westlife. So here we stand in our secret place, where the sounds of the crowd is so far away. You take my hands, and it feels like home. We both understand it's where we belong, and no matter how far or where you may be, I just close my eyes. Okay. Thank you. Okay, thank you, Bolaji. Thank you very much. We'll definitely go back to you. Thank you, sir. Yeah, we'll go back to you. Thank you, man. Thank you. You can take your name. You're welcome. Next. Customer ìkànnì Bọ́lájí Olaiya ní orúkọ mi. Mo ti like kí n máa kọ Pasuma. Okay. Right. Ọpẹ́lọpẹ́ rẹ bàbá. Ọpẹ́lọpẹ́ rẹ Sátì. Tèmi ò ní ṣòro ṣe Jíbọ́lá lọ́dọ̀ Sátì. Bàbá. Ọpẹ́lọpẹ́ rẹ Olúwa. Thank you very much, Mr. Bolaji. We'll get back to you. Thank you, ma. Thank you. Next. Ẹ káàbọ̀. Àbákẹ́ oníwákà ló pọ̀. Orin wákà náà mo sì fẹ́ kọ. Ẹ káàbọ̀. Wákà ni mo fẹ́ kọ bílẹ̀ ni.
Èmi Àbákẹ́ ní ìràkà. Ẹ mọ̀ ṣe mo dúpẹ́. Ẹ kú jókòó ẹ̀yin alága wa. Ẹ̀yin alága wa tẹ́ ẹ jókòó. Mo mẹ́yẹ bọ̀ lápò mi. Ìkọ́mọláwá ṣe níbí o. Hello, madam. Ìyá wákà. Èmi ni náà bá a fọ́. Ẹ káàbọ̀. Ẹ mọ nǹkan tá a bá ti fẹ́ ṣe kò mọ àmọ́ àwọn ṣẹ́ pé yìí. But for now, ẹ lè máa lọ. Ẹ má bínú ìkómọ nìkan kọ́ ni mo mọ̀ ṣe. Wọ́n kó àgbà ìgbéyàwó. Ẹ má wọrí a máa get back sí. Ṣé ń dún ta? Ẹ bá mi ta bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ta. Ẹ ṣeun o. Ẹ ṣeun. If not for show, na you. I go fly go every show with you. I go tell my mama say, na you. Baby girl, I swear to you, na me and you. Oh. 015. Yeah. Okay, you can go in now. Hey! Good luck. Alaye, where's our new toilet? In case of a baby, ó ti rí wọn ṣáàkó pariwo ké bàbá ọkọ sọ pé kásá máa ti lè sáré bọ́ta ṣùgbọ́n wa. Ẹ wò Mr. Kásakásá, ẹ wò kí bàbá tó má ti pè yín kẹ́ dáhùn o torí èmi ò lè wá sórí olórí káwọ́dì gbé tèmi. Má wọrí bá dáhùn tó in case òun lè gbàgbé ṣáà pariwo ké bàbá ọ kásá kó yí ẹ wá ṣeré. Where are the world to make a better day? So let's start giving. Níbo? There's a joy making. We save our life. It's true, we make a better day. Hello? In the living. Please go and save life. Tell the next person to come in. Thank you. Okay, sir. Thank you very much. Thank you. Èmi tí mo ti ṣá mania kí tó ṣá prapra kí tó ṣá proper. Ọmọ àti àbójà, wọ́n bá mi sọ̀rọ̀ mo yígbó sọ́wọ́ mo tó tàbí hello. It's okay. Ẹ ṣé gan. Tell the next person to come in. Ẹ máa lọ. Má ṣàṣejù. Òǹgbọ́n má ṣàṣejù. Omi àmujù inú ló múrun ní. Dánú rànà má ṣàṣejù. Ọjà má jẹ mí. Rábànà Dàmọ́sà lè kàdá ló kàdá wá lí mi. Bàrádà náà sọ̀rọ̀ nípàlẹ̀ ìlà kàdá wa. Àṣàbárí àdó láti ìwà kájà ìlèmẹ̀ ti dá wa. Ṣé àǹfààní ẹ ni? Ẹ má wọrí kérúbù ni mí. Sùdálẹ̀! Thank you. Hello. Please. We'll call you back. Abiki Finland understand. We'll call you back. 031. 03. Ṣẹ́rí o. Tí máa ní kó má lọ sún máa dájú pé bóyá kíní. Òun lọ ní sítárì wọn báyìí. Ké bàbá. What's going on? Yóò ti pè mí ni. 031, right? Wá ṣeré. Yeah, you can go in. Good luck. Introduce yourself, please. Hello, mister. Please, introduce yourself. My name is Baba. Can you perform? Mi ò tí sọ orúkọ mi tán. Okay. Eke Kasa. Kasa, please, what do you have for us? Baddest rapper. To feel lyrics yapata. Okay, you are a rapper, right? Okay, punchline. Hit the drum. Salaro. Mo relocate. Hello. Can you perform? Yeah. 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 Mr. Kasa. Ọjà wáì. Ọjà Ajeyemi náà. Kemi lẹ.
What's wrong? Are you okay? Are you okay? Ṣé bàbá mi kí lorúkọ ẹ̀? What is? Listen. Security! Security! Hello, who is there? Ẹ ò tí rí nkẹ́kẹ́, ẹ ò tí rí nkẹ́kẹ́. Kẹ́sẹ̀kẹ́sẹ̀ lẹ rí, kàsàkàsà ń bọ̀ lọ́nà. Kẹ́sẹ̀kẹ́sẹ̀ lẹ rí, kàsàkàsà bàbá kése ń bọ̀. Everyday lecture, plenty assignment, carry over wahala. Now who school help? Now who school help? Oh, I be international musician, hip hop artist, yeah. Ẹ ti máa gbọ́, 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 ẹ ti máa gbọ́. Ó pọ̀ létí, ó pọ̀ létí. Ẹ bá fún mi láàyè, mo lè kọrin ju Wizkid. Hey Baba, you no go vex. So yeah, ọmọ pàṣẹ ló ń gbọ́ news. Ẹni tí wọ́n bá dẹ̀ bá apá lọ́wọ́ ẹ̀, òun ló yàtọ̀. Dana why? Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà. Ṣebí for better for worse ló yẹ kó jẹ́. You guys no show love now. Why you go carry me go meet my mama? Ṣé mo kọ́ tí màmí fojú mi rí ṣá? Kò dáa o. Ọ̀gá ìwọ gbọ́dọ̀ máa Jones náà. Àlàyé tó máa ń bá ẹ sọ kò gbọ́n. Too much talk na offence. Ìwọ̀ntúnwọ̀nsí ní nǹkan láyé. Oh yeah. You too dey Jones, calm down. You Jones pass àlàyé wey dey here. I know you Jones pass me ni. Àṣejù ní àyà náà. You too dey Jones, calm down. Nígbà ṣo máa ń gbọ́ tó máa ń sọ fún ẹ pé tó bá fẹ́ wọkọ̀ má mu ọtí. Tó bá dẹ̀ mu ọtí má wọkọ̀. Àwọn kì í ṣe náà níta máa take care náà. You go dey pampers you ni at this age. Ẹ wo bí ẹbí pàdé mi ilẹ̀ orúkọ ló ń rò. Kàsàkàsà. Kése. Ó ti mọ ọkọ tó fi máa ń mú mi. Kàsàkàsà bàbá késekése. Èmi lírí kú. Ó mà tó jọ́ mẹ́ta. Ó ti rí yín tó jọ́ mẹ́ta, ṣé ò sí? No, kò sí nǹkan kan mà. Mo travel ni. Mo lọ rí ìyàwó àti àwọn ọmọ. So last week náà ni mo ṣẹ̀ dé. Ṣé dáadáa ni gbogbo wọn wà? A dúpẹ́. Ẹ kú àbẹ̀wò. Ẹ ṣeun gan ma. Yes ma. Bí mo ṣe ń bọ̀ nsìn, mo wá rí Kọ́lá láàrin àwọn ọmọ tó ń mugbó. Ó ṣe kàyéfì fún mi. Because ọjọ́ tí mo kọ́kọ́ rí náà, mo rí pé àwọn kankan ti change ń pa ẹ̀. But ìgbà tí mo wá bá láàrin àwọn ọmọ tó ń mugbó nsìn ni mo mọ̀ pé definitely something is wrong. Pé nǹkan kan ń ṣọmọ yìí. Nǹkan ṣe bó nìkan lẹ ìrí tó mu. Wọ́n mu tó ju gbó lọ. Èyí tí mo kó sí nìyẹn o. My God. Ohun tí mo rí nìyẹn o lọ́wọ́ Kọ́lá. Èyí tí Kọ́lá ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Lọ́mọ tó níbi tó níran. Lọ́mọ èèyàn gidi. Mo dẹ̀ ti ṣe èyí tí mo lè ṣe. Mo ti gbàdúrà lórí ọ̀rọ̀ ẹ̀. Mo ti gbàwẹ̀. Ọ̀sà pàápàá tí ń bá mi fẹ́ra nítorí Kọ́lá. Síbẹ̀síbẹ̀ ìkànnà kó sàn lára ọmọ ìyá jẹ́ ṣe ló tọ́ pé. Ọlọ́run akúkú gbàdúrà yín. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣe lásán. Gbogbo àdúrà tẹ́ gbà pátá. Gbogbo ẹ̀ pátá lẹ máa rí sí. Ṣé ẹ rí inú mi ti ẹ̀dùn pé ẹ sọ̀rọ̀ àdúrà torí kò sí nǹkan tàdúrà ò lè ṣe. Bẹ́ẹ̀ni. So but ní case Kọ́lá yìí náà gẹ́gẹ́ bí ẹlẹ́nu ara a gbọ́dọ̀ wà practical. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn a gbọ́dọ̀ lo alternative mayor míì. Torí pé àwọn kan wà tó jẹ́ pé ètò ẹ̀kọ́ bí wọ́n ṣe máa rí solution sí nǹkan tó ń ṣe Kọ́lá yìí làwọn gangan lọ kọ́ ní school tí wọ́n dẹ̀ mọ̀. They are specialists in drug addiction treatment. So irú àwọn bẹ́ẹ̀ yẹn la máa involve. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn táwọn yẹn náà bá ń dá sọ̀rọ̀ Kọ́lá mo nígbàgbọ́ wípé dídùn lọ́sàn wa máa so. Àmín o. Torí ọ̀nà ṣọ́ọ̀ṣì yìí náà ni mo mọ̀
ìlànà àdúrà náà ni mo mọ ní èmi fẹsẹ̀ sí i náà mo dẹ̀ fẹsẹ̀ lé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí gbogbo ẹ̀ tó rí bó ṣe rí ọjọ́ kan tí ẹ wà tó tẹ̀ jẹ́ pé ó bá mi lọ sí chọ́ọ̀chì pásítọ̀ wa ní ká dijú kí gbogbo wa gbàdúrà a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà à ń fi àdúrà yìí jagun nígbà tá a máa lajú kí mo ṣe rọ́mọ mi. Mi ò rí mọ́ kó chọ́ọ̀chì ni mo ti gbà pé àkọọ́lẹ̀ tèmi ni ṣùgbọ́n mo mọ̀ wípé ọlọ́run máa bá mi yí Kọ́lá padà torí mi ò bá ti yan jẹ. ọlọ́run tí ẹ máa yí padà ṣe rí àsìkò tí mi tiẹ̀ fẹ́ bá yín dá sí i mo nígbàgbọ́ pé a máa rí solution sí i. àmín o. tó bá ti dé ẹni kó wá rí mi ó níbi tí mo fẹ́ mú lọ. ẹ fẹ́ mú lọ bí kan kò ní dá yín lóhùn o kò ní tẹ̀lé yín débi kankan. mọ́mí ẹ̀yin ẹ má wọrí ẹ kàn jíṣẹ́ fún ẹ má wọrí ẹ jíṣẹ́ fún ẹ fi tó kù sílẹ̀ fún mi ṣe gbọ́n ma. ọlọ́run àjọ rẹ̀ ti ń yàtọ̀. ṣó rẹ ti decide lórí discussion ta ní the other time. mo ti stop mi ò mú mọ́ níwọ̀n ìgbà tẹ́ ti sọ pé tí bá ti stop ẹ máa support mi pẹ̀lú music career mi mo like music gan ni sir mo lè share anything for music. Are you sure of what you are saying? Yes sir, I am very sure sir. That's good news for us. I'm ready to support you. You are ready to support me? Yes. Thank you sir. Kò ní bàjẹ́ sir. Lókè lágbára lọ. Ibi tọ́lá ò ṣe dé kò ní dá dúró síbẹ̀ lágbára lọ. But a kàn ọjọ́ kọ́kọ́ máa débi kan náà. So tá bá ti débẹ̀ yẹn then other things máa follow. Kò sí wàhálà sir. Ọjọ́ wo ló máa ráyè ká lọ? Tó bá ti yá Fúlàní ó ti yá màálù Fúlàní yá màálù màálù yá Fúlàní ó ti sọ lórí nìyẹn sá mo like music gan sá. Kọ́lá ọ̀túnla ńkọ́ Wednesday. As your lordship pleases sir. Rice ló yẹ kí n dá ẹ lóhùn ṣùgbọ́n àjọ máa dé bẹ̀ ṣá. All right sir ẹ ṣé gan sir. Èmi náà máa gbé ẹ débẹ̀. Ẹ ṣé sir ẹ̀yin gan ti já sí i. For how many years have you abused drugs? Ọjọ́ àbòkiri ti pẹ́ nínú egungun. A ti tó bí ọdún mẹ́ta. 3 years. 3 years? Yes. Okay. What kind of drugs? Or should I say, what kind of substances did you abuse? Oríṣiríṣi ni mo máa ń gbé. Àwọn ètò àti wà lára àwọn ní time tá a ní ìdẹ yẹn gangan la máa mú. Mo máa ń gbé báńkù, gbé SK, gbé bàbá, anything kò sí nǹkan táwọn kì í gbé. So àdúrú gbogbo nǹkan tó ń mú rè this is serious. Kí ló máa ń trigger ẹ? Or kí ló máa ń mú ẹ tó fi máa abuse drugs? Firstly, àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ kan introduce ẹ̀ sí mi. Àwọn láti bá tó ti introduce ẹ̀ mo feel disappointed. Torí gbogbo nǹkan tó lọ kó wọ́n máa ṣe fún mi ló ń ṣe fún mi. Ọ̀rọ̀ máa gbé mi kúrò ní dọ́ moment máa wá ẹ̀ dán rẹ́m. A gbé mi lọ sí rẹ́m yẹn pé inspiration oríṣiríṣi á kàn máa wà. Composition tó já wèrè. Ṣé o máa ń feel àbò sure? Feel sure. Méjèèjì náà ni. So from what you have said, I can pick 2 points. And one is, tó bá ti mu igbó yìí, it makes you feel high, or it gets you high. All right. And the second is, it gives you inspiration for your music. Yes, máa fún mi ní inspiration bí bàbá Fẹlá. Orin yẹn kan máa wá létí, a máa wá everywhere. So ó fi hàn pé marijuana ló ń fún bàbá Fẹlá ní inspiration. Kò ń ṣe pé bóyá mo believe mo mọ̀ ni mo sure 30 mẹ́ta 10 100 mo sure bàjẹ́ kò ṣe èmi nìkan ni mo ń sọ àwọn èèyàn mi náà ń sọ. You're wrong. That's not true. With or without Igbo, Fela was a musical
genius. It's quite sad that a lot of musical artists feel the need to get high and use Baba Fela as an excuse to make good music. You can make good music without getting high if you're truly talented. You can create a good music. Ṣó ráyè lọ́la bóyá o lè padà wá ká bẹ̀rẹ̀ proper procedure for your treatment. Is this possible? Kò ní choice. Àbí? Ṣé o ní ráyè bẹ̀rẹ̀ lọ́la ni? Nǹkan tẹ́ bá ti sọ ni, tẹ́ bá sọ pé kí n wá máa wá. Are you available? Ṣó ráyè? Kò sí wèrè nígbà tó sọ pé kí n wá, kò sí wèrè máa wá. He's available. Thank you. Tomorrow then. 100. Any private discussion, Tafeso? Actually, yes. You see, sometimes what you see can be deceiving. We all have, or should I say, some of us have our habits, dirty habits. We need to keep it in private. So, èmi náà ní láti máa ṣe kó deadly nìyẹn. Ọ̀rọ̀ mi ti yé. Wá ṣeré 30 mẹ́ta 10 kan 100. Rẹ́mù ojú lélẹ̀. Àlá ó máa gọ̀ ó máa bàjẹ́ o. Àlá stupid gan ṣá. Lẹ́yìn tí mo ti ń gbìyànjú àti change àlá tó lọ dá mi padà sínú rẹ́mù gangan. Stop ṣe bẹ́ẹ̀ jọ. Èmi àti Patricia. Ṣé ó lè ṣẹlẹ̀ ṣá? Stop. Wọ́n máa gbé mi lọ sí rẹ́mù yẹn mọ́. Mi láìkí ẹ̀. Patricia. Stop, There are proven methods of treating addiction. Detoxification, cognitive behavioral therapy, 12-step facilitation treatment with medications, and so on. But one thing is important, that you are determined in wanting to change, in wanting to get rid of this addiction and focus on this treatment. Now my question to you is, are you ready? I am ready. Good. Can you imagine that I was once like you? You once suffered addiction? Of course. I'm pretty sure it was way worse than you did. Really? Yes. Mine started back in America when I finished from the university. Peer pressure, so to say. I tried everything under the sun. Every hard drug you can imagine. I abused it. And because of that, my parents decided to bring me back to Nigeria. I picked up the habit again and continued with my bad friends. See, I don't tell you before, person wey naked no dey chook am inside pocket. Adalo njare. Òun ló máa kọ́kọ́ pogun. Wọ́n lè ti rí wọ́ yẹn tán. Òun náà ló máa kọ́kọ́ sá. Bọ́lá ń bẹ̀ wá, bọ́lá ń bẹ̀. Ó yẹ kó máa kó yíwọ́ lónìí ni, ṣó ti wà. Inú gbogbo pọ̀mọ́pọ̀mọ́. Ọ̀gá làbúkẹ́ tèmi náà. Àbùké tiẹ̀ ti wá padà pọ̀mọ̀pọ̀n báyìí. Ọláyé dìde. Afọ́jú ẹ̀ ti lọ sinimá. Ó kú bóyá máa wòrán ọdẹ.
ẹ bá ṣe ń fà kọ àlàyé o máa jó bed. tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn o kò má jọ àwọn ọmọ lè o. ẹ ṣe nǹkan tó tó bẹ́ẹ̀. Oh, of course. Ṣé ìwọ ti lo drugs rí tó land ẹ sí hospital? Ọmọ mo fọ́ fún ẹ o so gallant. Ọmọ tí o ti strong jù kí ló ṣẹlẹ̀ gangan. Wá wo sórí pàtó lè ẹ̀kọ́ máa pè ní ọjà mọ́ mi. Kí ni? Ọ̀rẹ́ fẹ́ràn. Fi kẹ́ni sára ẹ̀ bíi pé pharmacy ló yẹ kẹ́ máa pè mí. Ọmọ pàtó pharmaceutical company but bó bá ṣe ń sáré máa wẹ̀ yẹn because I dey come for back I wan overtake on this level. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹni tó ń lé tó jẹ́ pé òun gangan ò dúró jọ báwo ló yẹ fẹ́ bá. Kò mọ ní. No matter how lizard dey do press up, you no fit get muscle like crocodile. Máa lọ mọ́tò pínpín I dey come àwọn aláìbí ni mò ń gbé bọ́ọ̀sẹ̀. Màbó o mo ṣe tọ́lọ́hùn èèyàn ni ẹ máa bù. Mo ṣe tọ́lọ́hùn yóò mọ̀ ni. Jàre. Mo ṣe tọ́lọ́hùn. Ọjà gangan. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Owó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Èlò wà lélẹ̀ báyìí. 40k lélẹ̀ báyìí. 40,000. 40k. Ó dàbí pé mo jẹ́ lówó kan tẹ́lẹ̀. Ó jẹ́ 85,000 sí ìgbà fún mi. So 45 mo jẹ́ tẹ́lẹ̀. 45 ló jẹ́ mi tẹ́lẹ̀. Next. Màá gbọ́ gbàgà o. Màá gbọ́ lórí gbàgà o. Ṣúgà. Ọkọ̀ létí. 85 àbí. 85. Má ṣàṣejù. Ògbóná má ṣàṣejù. Omi àmujù inú ló múrun ní. Dánú rànà má ṣàṣejù. Ọjà má jẹ mí. Ọjà má jẹ mí o. Mo ti gbé mọ́lì. Thank God you're awake. Doctor, let's go to one day. But why are you doing this to yourself? Kí ló yẹ tẹ́ fẹ́ para yín? You almost died, you know. Ọlọ́run ní pé kí mọ́mí yé tẹ̀ gbé yín wá sí bíbáyìí. Ẹ bá ti kú. Kí lẹ̀ ń rí nínú egbògi olóró àti ìmúkùmù yẹn? A whole you, a trained psychologist and counselor. You don't need all this. Doctor. Yes, Miss Pat. Please, where's my mom? She's in my office. And I must tell you, she's very, very upset. You know, bí wọn gan. Please, I want to see her. Okay, I will inform her you're awake. Don't worry, I will get back to you. Hope you're fine. Pat, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà, kò yẹ ká máa jójú ara wa náà. Àbò kí ló ṣe ẹ́? Kí ni o ṣe mí? Èló ni mo jẹ́? Màá tún gbọ́ nǹkan tó sọ fún mi ṣá. Èló ló jẹ mí? Ṣé 85,000 kì í ṣe owó ni? Ẹ gbà mí kẹ̀. So torí 85,000 ló ṣe ń pariwo mọ́. Ṣé wọn pé tẹ́ ṣe máa ń rá láàánú lélẹ́yìí? No, imagine ṣá 85,000 naira ló ti torí ẹ̀ pariwo mọ́ ló ṣe ń ràn báyìí. Mo rán. Wo má bò. What do you do like that now? Wá, ṣáwọn ajálejò sí ẹni. Àbí? Ọjà ilé la máa ń rà lọ́wọ́ ẹ̀ tá máa sọ. O understand, àrùn ọjà 500. Lórí 85k ọmọ kan ṣe pé wà sí balákan náà bẹ̀ lọ́wọ́. Àlàyé, pàrọ̀nà nìyẹn jàre. Àní mo fẹ́ gbowó mi. Wo má bò, máa lọ sìn, èní sọ̀la, wàá rówó yẹn. Àrówó ẹ̀ máa lọ náà. Èní sọ̀la máa rówó. Hello. Mo fẹ́ máa lọ nìyẹn o, mi gbọ́dọ̀ má ro owó yẹn tí màá ti rà láti ọmọ ẹ gbàgbé wèrè o, mo máa padà wá o. Wá kí ló ń ṣe ẹ́ àló tí ń pariwo rẹ̀ yín ṣe mo máa padà wá lọ náà jọ.
tí màá ti rà láti mo sọ o. Mo máa gé ẹ jẹ o. Kí ló wí? Mo máa gé ẹ jẹ kí ló ń ṣe ẹ náà. Eyín wo ló fẹ́ lò? Máa lọ lọ́jọ́. Ọ̀fẹ́ yín fẹ́ fi gé mi jẹ kan fi wọn mi. wá tó bá lọ ṣe wí á lọ ṣe wí àwọn ní gbọ́hùn ẹ̀ mọ́ máa lọ́jọ́ kí ló ṣe. Máa tún gbọ́ ẹ̀yẹ. máa lọ. ọmọ wa á lọ gẹ poison o bá ti gbé wá lásán poison nìyẹn o kí ló ń sọ tó ń dùn yìí á tó lè kó mo lo max ni mi lo max. Máa gé bọ́bọ́ ìjẹnu lé wa ló wà máa gé bọ́bọ́ ìjẹun ṣé wèrè ni ẹ ni. ẹ̀yẹn kò má jẹ́ kí n kàn ṣe. ọmọ kó fọ́ kíjọ. ó dẹ̀ yín sọ̀rọ̀ náà ṣe jáwé. ọmọ ìyá lórí àná kóṣì kókó ní búkú kúrò èlò lówó 85b. àbúrò lè lè. fọkà. ó ga lọ. ọmọ ó dìpọ̀ ẹni tó bá lójú ń tì o. ẹ máa bounce back má worry ẹ máa bounce back because a ti lákọjá gan lélẹ́yìí báyìí sí ibi tẹ̀ ṣe wà yìí wo bí a máa ta fóònù gbẹ̀yìn ni gbogbo kínní. a lè pè kọ́kọ́ wá ra gold bọ́ ọjà tó náà máa jẹ́ tí ń pọ̀ jù bóyá kó wá mú gold wálé ọkọ̀ọ̀kan náà jàre ká fi gbọ́. kò sí wàhálà lọ́wọ́ yìí máa rẹ̀ táìlì náà. Yeah, I almost lost my life, according to my doctor. It almost killed me. You don't have to abuse drugs to be successful. You don't have to use drugs to become a successful musician. You can do this clean and sober. Now, I would like to ask you again. Are you ready? Wow, ọ̀gbẹ́ni ké bàbá. Kí ló ṣẹlẹ̀ ọkàn ṣe bí àǹkárá lóṣooṣù? Ẹnu jọ́ mẹ́ta yìí ọkàn ṣe bálabàla bíi black and white kí ló ṣẹlẹ̀? I don't understand. Wetin happen now? Kì í rí ẹ mọ́. Tá bá tún pè ẹ́ o ní pick call ẹ̀ na that one dey even pay me pass. You no go pick our call. Why you dey do like that now? Àlàyé ké bàbá, wetin dey happen gangan? May you tell us wetin happen, we wan know. You no fit ex us like that. Na ṣe kò máa ex wa bẹ́ẹ̀ yẹn ni. Báwo ló ìfẹ́ ṣe tó bá ex wa ṣé ó lè dáyé ṣe. Ó lè dáyé ṣe náà. Àwọn management wọn fún wa. Mi ò park easy side, mi ò sá fún yín. O sá fún wa, but we no see you. We no see your brake light. Wetin happen gangan? Ó yẹ náà. Kí ló ṣẹlẹ̀? Ó yẹ. Mo busy ni, a lot run through brain mi. Busy. Oh, interesting. Àwa ni wọ́n fẹ́ máa fọ́ọ̀mù busy fún. So ń fọ́ọ̀mù busy fáwa ni ké. No be so, àmọ́ bí gbogbo everything ṣe bẹ̀rẹ̀ o. Àmọ́ bó ṣe bẹ̀rẹ̀ o, ṣé àwa ló fẹ́ máa. Abeg stop am jare. Na we be the team now. Na we be the management. I no understand. So ti blow ni. No. So ti blow. So ti blow. So sign ni. Tó bá tẹ̀ wá blow, ṣó fẹ́ blow kọjá wa náà. Your blow is our blow. Àwọn ló ń gbé lọ ṣokùn ṣàwà. Ọ̀gá máa fa ló fojú. So ti blow ni na wa. Make we clear am na so ti blow ṣá. Management our team. No, ṣá kéré ni. You for now dey form busy for inside life. Guys. No, ní sùúrù. Anything tó bá fẹ́ bẹ̀bẹ̀ straight. No be say Tó bá tẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ àgọ́ máa fẹ́nẹ̀ sí bẹ̀rẹ̀. Ọlọ́run wá ṣe fàájì, wá dá sí àgàn. Ọlọ́run. Let me put it straight to you guys. Àgùntàn tó bá sùn láàrin ajá àfarakẹ́ gbọ̀n. Ẹni tó bá dẹ̀ fẹ́ ká ṣe òun dà kí sà, kò gbọ́dọ̀ máa bá já ṣeré gèlè. Lọ́tọ́rọ́ lọ sáwà lájà. Abẹ́gbọ̀n. No, I don't understand. Wetin happen? No. You know before you Wait. Mọ́mí ẹ̀ bá dá sọ́rọ̀ tó wà lẹ́jà rẹ̀. Ẹ yìí máa jí pé ẹ wọ wèrè ni. Orí yín burú ni. Èmi ní kí bàbá yín dá sọ̀rọ̀. Ọ̀rọ̀ wèrè wo ní kí bàbá yín dá sí? Ẹ jọ̀wọ́, wọ́n gbé yín sálárò ni. Màmá mi ẹni sùúrù. Ẹsẹ̀ ìfọ̀n ọmọ kan. Ayé ẹ̀ máa bàjẹ́ bó ṣe ní kí ní sùúrù. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ti ṣàánú ọmọ mi. Gbogbo orí burúkú tẹ́ ẹ bọ́ sí lára, Ọlọ́run ti bá mi kó kúrò lára ẹ̀, ó ti dá padà sára yín. Ẹ̀yin ní kẹ́ẹ̀dídé bẹ́ẹ̀ ṣe wà yín kẹ́ máa kó lọ sílé àwọn tó ní yín o. Kò yé yín bóyá kò explain fún wa. Àní àwa ní tíìmù ẹ̀dá fún ike bàbá. Àwa management ẹ̀ táwọn gbèrò show package yẹn. Kò ní dá fún tẹ́ wọ́n mọ̀ wá náà. Tẹ́ ẹ̀ bá dìde àwọn wèrè ló mọ̀ yín. Àwọn olórí burúkú èèyàn ló mọ̀ yín. Tẹ́ ẹ̀ bá dìde bẹ́ẹ̀ ṣe jókòó yẹn.
ẹni tó bá rí wípé òun fẹ́ kí ìyá òun fojú sunkún kó jókòó síbẹ̀. ẹni tó bá fẹ́ kí mọ́tò pa nǹkan kó gbọ́ òun dúdú kó jókòó kalẹ̀ síbẹ̀. ó dìde ẹni tí ò bá fẹ́ kí ìyá òun bàjẹ́ tí ò bá fẹ́ kí ìyá òun bàjẹ́ ìbànújẹ́ tí mo rí. ẹ ṣáà má tẹ̀lé wọn jẹ́ kó máa kórìí burúkú wọn lọ. Ọlọ́run ti yọ wàhálà nínú ayé mi, Ọlọ́run ti yọ ìbànújẹ́ nínú ayé mi. Àwọn ọmọ olórí burúkú kọ́ lọ lé àwọn tó ní wọn. Màámi ó ti tó wọn ti kúrò ra wọn lọ. Kó lè tó kó máa lọ jókòó ìwọ náà jókòó ìwọ náà jókòó kájọ jókòó. So Kola, tell me, how has your experience been in the last 3 months? It has not been easy. Temptation pọ̀ gan. As expected. Sometimes I feel like going back. But if I rántí àwọn ọ̀rọ̀ tí máa ń sọ fún mi àtàwọn advantages tí mo ní níwájú mi, I get the strength to carry on. Very well. Now, always remember what I said. Anything, any person, any situation that will take you back to the old Kola, please avoid. 100. Good. She needs to know my friend now will come kutolo. All right. Ẹ ṣé mọ́ mi tẹ̀wá mà. Ẹ̀yin lẹ ṣe jù, ẹ̀yin lẹ kú àdúró tì mí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba pàápàá ó ń bá mi dúpẹ́ fún yín. Bàbá ẹ̀ lọ́run pàápàá ó ń dúpẹ́ fún yín. Torí ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé wa. Olúwa wa dúró tẹ̀yìn náà. Ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Ẹ ní dààmú lórí àwọn ọmọ yín. Bó ti lè wù kí ó pẹ́ kó yá tó ẹ ní mọ sàárì ọmọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo mọ rírì oore yín o. Ẹ̀yin lẹ ṣojú mà, ẹ ṣé gan ni mà. Ọ̀rọ̀ Kọ́lá ni mo torí ẹ̀ pè yín. Àti ẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ti gba gbogbo ògo. Èmi àti ẹ̀ ti sọ̀rọ̀, a lè ti sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fúnra wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò. Mo ti jẹ́ kó yé wípé kò mọ orin kọ rárá. Kò tiẹ̀ ní tálẹ́ǹtì orin rárá. Orin Miss Road lọ́rọ̀ ẹ̀. So mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún mi sọ òun náà ti gbà pé òun ò mọ orin kọ. Now mo ti sọ fún pé kó lọ ronú sí irú iṣẹ́ tó bá máa ṣe. Èmi ṣetán láti ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Ó dẹ̀ ti sọ bísínẹ́sì tó ń fẹ́ máa ṣe. Ó ti sọ fún mi. That's good. Kọ́lá, irú business wo ló wá rò tó fẹ́ ṣe báyìí? Ó wù mí kí n ṣí boutique, kí n máa ta aṣọ, ta bàtà, ta belt, ta necklaces, ta ni mo tún lè máa ta ní boutique náà. Gbogbo nǹkan tó bá ń tà ní boutique. Okay, gbogbo costume accessory ṣá. Okay. Èló ló wá rò pé o lè ní tó fi lè establish business yẹn? Bó bá ṣe wà lọ́wọ́ èèyàn sí ni. But the most important thing ni pé kéèyàn ní shop sí nice place. So èyí tó wá wà lọ́wọ́ èèyàn gbà yẹn èèyàn lè fi èròjà sí inú ẹ̀. Okay. Mo ń bọ̀. Ẹ fílà tó mọ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan sá. Kí ló ń ṣe ẹ́? Ẹni tí a bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ ṣetán láti ṣé òun ló yẹ kó máa sọ̀rọ̀ bí ìgbà tó ń pàṣẹ fún? Ṣé kò yẹ kó dọ̀bálẹ̀ níwájú ẹ̀ kó máa bá sọ̀rọ̀ náà? Màámi, mo pàṣẹ fún wọn, ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni mo dẹ̀ dá wọn lọ. Ṣé kò dá bí mo ṣe sọ̀rọ̀ business tó wù mí ṣe? Mo ti gbọ́, ó ti tó.
Ẹ pẹ̀lẹ́, ẹ kú jókòó. Ẹ ra wọn. Ẹ ṣe jáde bàbá mi. Ṣé o ní national identity card? Yes, sir. Ó ní. Kola. Ajeyemi, sir. $6 million ló wà bẹ́ẹ̀. Kò bá mi fún mọ́mì ní $1 million nù ẹ̀ kó fi ra nǹkan tó wù wọ́n. Then $5 million tó kù fi establish business ẹ̀. So tó bá di after 6 months tí n bá access ẹ̀ máa tún wo obì mi tí mo ti fi lè help ẹ̀. Bàbá mi $6 million naira. Ẹ ṣé bàbá mi, mo dúpẹ́. Ọlọ́run bá mi sọ yín lẹ́san rí o, ojú ò ní tì yín o, ẹ ṣé gan-an, ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín, òkú ọ̀run bàbá ẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé. Àjọ wà ní mọ́mì tó yẹn. Wo baby, jẹ́ máa lọ ṣe baby náà ló wá ṣe shopping fún. Kò sí nǹkan obìnrin níbẹ̀ so jẹ́ máa lọ. Ẹ jẹ́ máa lọ. Yeah? Hello. Yeah? Kí ló ṣẹlẹ̀? Ẹ ti sanwó nǹkan tẹ́ ra. Kí la rà? Ọ̀gá wọn ará lè fi nà, wọ́n fẹ́ lọ check sílé. Àrà nǹkankan náà. Nǹkan tí mò ń sọ ó yé mi ó yé wọn. Kí lẹ mean by that? I don't understand. Ẹ ti sanwó nǹkan tẹ́ ra. Kí la rà? Irú embarrassment wo leléyìí? Kí la rà nǹkankan náà? Uncle ẹjọ. Aṣọ obìnrin la fẹ́ rà. Do you understand? Bọ̀ǹgbà tá a débi báyìí, nǹkan ọkùnrin lẹ ní. Wọ́n dẹ̀ sọ pé the other shop yín yẹn laṣọ obìnrin wà. So ìbẹ̀dẹ̀ là ń lọ nísìn. Ẹ súnmọ́ mi. I don't understand. Ọ̀gá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ náà. Ṣẹ́rí ọ̀gá, wọn ò ra anything honestly. Àǹtí ló fẹ́ ra nǹkan. Yà ní female store fún mi. So mo ti ní kó lọ sí female store wa kó lọ check. Àǹtí nǹkan tí mò ń sọ ó yé mi ó yé. Kí ló yé yín? This is an embarrassment. Why are you accusing me wrongly? Ṣé bẹ́ẹ̀ ṣe máa accuse àwọn customers yín wrongly lélẹ̀? As in, I don't understand. A wá sí ibà quite alright, right? A dẹ̀ fẹ́ ra nǹkan. Kò dé sí nǹkan kan tí mo fẹ́ rà mí báyìí. Nǹkan obìnrin la fẹ́ wá rà. Ọmọ yín dẹ̀ sọ pé okay o, female section wà lọ́hùn yẹn pé ká máa lọ. Baby mi dẹ̀ sọ pé òun fẹ́ fún ojú lóúnjẹ. Kóhun tiẹ̀ wo nǹkan tí ẹ ní mi báyìí. Bóyá òun tiẹ̀ lè ra anything. Òun lè máa accuse mi pé mo mú nǹkan pọ̀. Ṣé are you alright? Baby òun take it easy. No. Ṣé wig mi ni mo fẹ́ sanwó ni? Àbí fún mi ni? Àbí kí n bọ́ bàtà mi fún yín ni kí n sanwó ni? Because I don't understand. Uncle, ṣé mọ ọkùnrin jọ lèmi àti yín? Ẹ wo ìyàwó mi dáadáa náà. Ẹ jọ só jẹni tó lè jí nǹkan mú. I don't know. Ó sú mi fún wọn. Ṣé ẹ máa sanwó nǹkan tẹ́ ẹ rà àbí ká embarrass? Uncle, ṣé mo pé mo lè get yín arrested fún gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Because I don't understand. Ranko ẹ̀dẹ̀ ṣé Mr. Man ṣé ẹ lè sọ̀rọ̀ fún wọn níbi tẹ̀sí tí wọ́n ti máa ń gbọ́rọ̀ ni? Ṣẹ́rí ọ̀gá wọn ra anything honestly.
àǹtí ló fẹ́ ra nǹkan torí ẹ̀ lọ́ fi jọ wá àdẹ̀ nìkan obìnrin bí so mo ti ní kọ́ lọ sí female section wa ibẹ̀ ló ń lọ tẹ́bí pé wọ́n padà wọ́n ra anything. ó dàbí tẹ̀sí máa ń ṣe nìyẹn ẹ ní ìlú wà bí. yà nǹkan tẹ́ ẹ bá sọ fún wa bá mi fún wọn. ṣé yẹn máa ń sanwó nǹkan tó yẹn ò bá rà ni. you need money. yà a lè fún yín but next time don't try that. uncle tẹ bá tún ara babe mi tẹ bá bá ẹni tí ń bẹ wàhálà ni o. ó yé mi ó yé àǹtí. sọ̀nkún ilẹ̀ tí ń gàn mojú we ní kí need to lára. get her from here jẹ́ àmà lọ a need that. irú embarrassment wo lélẹ̀. jẹ́ àmà lọ baby. iṣẹ́ rẹ́dí àti kò bọ́ síta àbẹ́fẹ́ ká kò bọ́ síta fúnra. babe kí ló dé tó ń gbọ́n sóòótọ́ ni o tún làágùn. àǹtí iṣẹ́ máa kò bọ́ síta àbí ká kò bọ́ síta fúnra wa. ṣé mò ń lálàá ni. àǹtí ṣé máa kó bọ́ síta fúnra yín àbí kí Ben kó bọ́ta bẹ́ẹ̀ gba àwọn nǹkan tí wọ́n jí lọ́wọ́ wọn. kó bọ́ síta. kó bọ́ síta. Lára. Gbogbo. Lára ti bà tèmi jẹ́. Ìjọ́ òní lè dé iṣẹ́. Lágbára o. Ẹ̀kọ́ tó pọ̀ tó yìí. Ó dúdú. Sósùkù ni. Sorry. Okay, ọkàn. Thank you. Gbogbo. Okay, brother. Uncle ẹjọ́. No. Èmi tẹ fẹ́ bẹ̀rẹ̀ lọ ní pé ṣe ti wá ready láti dàbí bẹ̀rẹ̀. Uncle ẹjọ́ torí Ọlọ́run. Mo fọlọ́ mi ẹjọ́ ẹ má bínú o. Ẹjọ́ torí Ọlọ́run. Lára ìwọ. Don't follow me. Má tẹ̀lé mi o. One, two, Yeah, three, I can walk. 4, 5, 6, 7. Yeah, if I must man. Ben! We can patronize one tip. I can walk. Sukomi. Sukomi. Kola. Kola. K-Trouble. What's up, ọ̀rẹ́ I'm fine. Ó ga o. Ojú tó rí ẹgbó gangan ni o. Ojú tó rí wọn náà gbó. Ìwọ náà máa ń shop ní àwọn nice boutique báyìí. No, èmi ni mo ní bí báyìí. Me really understand. Ṣé o mean pé àdúgbò yìí ló ń gbé? Me get it dada. Èmi ni mo ní bí báyìí. Kola. Má yẹ ká lo ọ̀rọ̀ Yorùbá ọṣọ mọ̀ pé nígbà míì àwọn Yorùbá máa ń fẹ́ pe ọmọ ẹlòmíì ní ọmọ mi. Ṣé o bá yàn dúró síbí ni because orúkọ yẹn gan lásán Gloryland kò ní nǹkan kan ṣe pẹ̀lú Kola. Like I didn't get it. Èmi ni mo ní Gloryland boutique. Yeah, this is male section and female section were across the road. Are you for real? Yes. Wow. I'm happy for you. Thank you. Seriously happy for you. Thank you. Ọ̀gá, ojú tó rí ẹgbó. Ojú tó rí wọn náà gbó. K-Trouble. A point of correction. Okay. Your trouble here, Kumbe. My name is Kola. For real? Kolawole. Sukomi. Oh, sorry. Má bínú. Babe. Wá. Jẹ́ kí n introduce ìyàwó mi sí ẹ. Ìyàwó àfẹ́sọ́nà mi rẹ̀. Àtinúkẹ́. Ẹ lágbá ṣe wà pa. Ọ̀rẹ́ mi rẹ̀ Kola lórúkọ ẹ̀. A jọ lọ sí school ni. A máa ń pè ní K-Trouble ńgbà yẹn. Bọ́ ó ní nísìnyí òun ṣe K-Trouble mọ́. Ẹ̀ẹ́dẹ̀kú tọ́jú ọ̀rẹ́ mi. Àwọn ilé ìdá school díẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ tí mọ̀dọ́ wa ní ẹ wà máa patronize wa. In fact, mo máa ń drive kọjá all the time. Tí máa ń rí Gloryland boutique yẹn. Máa ṣe àwọn wò pé bíbá wọn ní àwọn kankan tó dáa because AIT road níbi Coca-Cola bus stop ní ọ́fíìsì ìyàwó mi wà. So òun máa ń gbé most times máa fi wò pé boutique they have something good there. Tí mi ò tẹ̀ wá mọ̀ pé ẹ̀jẹ̀ mi ló ní. Ìyẹn túmọ̀ sí wípé ẹ need láti máa patronize wa. Kò ṣe mí nìkan màá tún sọ fáwọn ọ̀rẹ́ mi pé Gloryland boutique ní Coca-Cola bus stop AIT road wọ́n gbọ́dọ̀ máa ná bẹ́ẹ̀. Nǹkan ọ̀rẹ́ mi wo a fẹ́ shop gangan ni. Ó yá need láti lọ sí female section yẹn náà. Ìwọ náà tún ti mọ female section. Ìtọ́ wà lácross yẹn ìwọ ló mọ̀. Ó yá I want this.
bẹ́ẹ̀. Okay, jẹ́ kí wọ́n kó ilé bíi 5 wá. You understand? Ṣé wọ́n rántí pé bíi 10 náà kó wá and ó dẹ̀ ti pẹ́ your consent. So that means unlike any. Ọ̀túnba. Kola. Welcome, sir. Ẹ̀rà sá. Mo fún yàrá tó tó ìlò dánwò. Ìgbà tó ń ṣàlàyé fún mi kò yé mi dáadáa. No. Gbàgbé ṣàwọ̀ fún wọn. This is impressive. Thank you, sir. No. Thank you, sir. Ẹ máa bọ̀ sir. Imagine. Welcome, sir. Ó ga o. To start with, kí ni káwọ́ fàyí, sir? Bá wọn get drink to tutù wa. This one no very chief executive officer. Ẹ ṣé gan, sir. Màá tún wá lo àǹfààní ńlá tí fi dúpẹ́ lọ́wọ́ yín sí. Thanks so much, sir. I really appreciate you, sir. Ọpẹ́ yìí ti ń pọ̀ jù. Ó ti ń pọ̀ jù. Ṣé o mọ̀ pé kí mi náà dúpẹ́ lọ́wọ́ ẹ? Yes. No, èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin lẹ ṣe nǹkan fún mi. Ó rò bẹ́ẹ̀ ni ọgbọ́n ọmọdé ló rò. Mo sọ fún ẹ, ó gbọ́ sí mi lẹ́nu. Ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ. Yes. Ó ti yé mi, ẹ ṣé gan, sir. Àìmọye àwọn tá a ti tọ́ sọ́nà tí wọ́n gbàbẹ̀. That even reminds me, I once helped a guy. Hello, báwo ni? Oh, kí ni mo porúkọ ẹ̀yẹn náà? Ọlá ni sà. Mo ti gbàgbé. So ó ṣì wà ń bí? Bẹ́ẹ̀ni, ẹ̀yin lẹ́ni kí n wá ní àárọ̀. Àǹtí ẹ sọ̀rọ̀ ẹ fún mi. Kí la lè ṣe o? Okay. Fọkànbalẹ̀, èmi náà ti pè wọ́n. Ọ̀tọ̀ tí ẹ̀ wá ní nǹkan tí mo tiẹ̀ tó wá sáré pè ẹ̀ fún láàárọ̀ yìí. Space kan tá a sọ̀rọ̀ ń pa ẹ̀ vacancy yẹn ṣó ṣì wà available. Wàláì mo ti gbàgbé. Kò wá sí àyè kankan mọ́ ní ọ́fíìsì yẹn, kò sí ibi kankan tó tún wà available. Okay, kí ni space yẹn? Cleaner. Okay. I'll get back there. Ṣó yẹ. Gbogbo ẹ ti ń set. Má worry. Wọ́n á bá ẹ sọ̀rọ̀. Ó ṣé gan. Ó dàbọ̀. Àbúrò. Yes, sir. Kí ni qualification ẹ? Actually, sir, school cert ni mo ní. So, kò ságbára fáwọn parents mi láti further education mi then ni mo ṣe stop, sir. Ìgbà tí mo dẹ̀ stop yẹn, mo rí àwọn hustling kan tí mo lè máa fi ṣe ọmọkùnrin. So, mo ń tẹ̀lé àwọn bricklayers then láti lọ sí site, máa bá wọn gbé concrete, lift blocks and all that. So, ìgbà tí mo dẹ̀ ṣe yẹn for a while tó yẹ pé mo kàn decide pé kí n kú kọ́. So mo dẹ̀ try láti kọ́, sir. So ìgbà tí mo wá lọ kọ́ iṣẹ́ yẹn gangan yẹn, sir, ìyẹn ló wá worst jù, sir. Ó worst gan because nǹkan tí mo expect kọ́ ni mo bá ọmọọṣẹ́ gbà yẹn 500, 1000 ló ń padà fún wa. Kò ń ṣe torí yẹn ni mo ṣe wá fi iṣẹ́ yẹn sílẹ̀, sir. Ìgbà tí incident kan wá ṣẹlẹ̀ ní site, ó lágbára díẹ̀, sir. Ẹsẹ̀ mi right yìí wá affected. Ọ̀gá mi wà lókè, wọ́n ṣe ìkìnnì àwọn linted yẹn, sir. So mo wá ń try láti lift concrete cement fún wọn. Èmi ò mọ̀ pé wọn ò tí débẹ̀ bí kíní yẹn ṣe yẹ̀ báyìí. Ó yẹ̀ bá mi lẹ́sẹ̀, àwọn náà ṣubú kọ́ tó jẹ́ kí n wá lọ change mind mi yẹn pé bóyá iṣẹ́ yẹn ò kí ń ṣọ̀nà mi, sir. So mo ṣe lọ kọ́ bábìn yẹn, sir. But bábìn yẹn mo ti ṣe yẹn dáadáa, mo dẹ̀ ti gba certificate. Ó kú kí n kan establish ara mi ni, sir. Okay. So nǹkan tó ń sọ fún mi nísìnyí ni pé o ti kọ́ṣẹ́ bábìn, o dẹ̀ ní certificate ẹ lọ́wọ́. Yes, sir.
Mo mọ̀ dáadáa ní sá o. Tẹ́ bá rí ibi tí mo bá ti ń ṣerun fún yàn ẹ máa like mi gan sá because mo mọ̀ dáadáa sá. Bẹ́ẹ̀ ni sá. Mi ò kò tí wá sí mi ní opportunity láti establish ara mi ní. So nǹkan tó ń try láti sọ ni pé tó bá ní opportunity nsìn láti establish modern barbing salon tí gbogbo everything tó máa wà attractive sí customer tó máa standard tó bá rí opportunity yẹn o máa ṣe. Dáadáa ni sá. Ẹ sá mo máa ṣe dáadáa. Ṣé rí problem tí mo ní náà nìyẹn tí má ti lè establish ẹ mọ̀ pé these days àwọn barbing salon tí wọ́n fẹ́ establish nsìn shop wà ń bẹ̀ tí wọ́n máa consider pé bo ni mo fẹ́ gba shop sí marketable area and the other thing is tó bá máa dé shop yẹn kó jẹ́ shop tí wọ́n máa dé tó máa feel comfortable kò kàn ní jẹ́ pé yẹn kàn gbé igi kan síbi kan kogi kan mọ́ kó ìyẹn náà ló ń ṣe mí sá tí n bá máa ṣe dáadáa sá. Okay. Tó bá di between 4 to 4:30 pè mí so màá sọ bí tí n bá wà fún ẹ wá bá mi so tó bá ń bọ̀ bá mi mú quotation fún standard barbing salon bá mi mú dání màá make sure pé mo make provision fún owó tó máa ṣe yẹn fún ẹ. Daddy chief ẹ ṣègùn sir God bless you sir I appreciate ẹ ṣègùn mo dúpẹ́ lọ́wọ́ yín. má dúpẹ́ lọ́wọ́ mi dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ dúpẹ́ wípé o decide láti kọ́ṣẹ́ kó o dẹ̀ ní certificate ẹ̀ dání àìmọye àwọn ẹgbẹ́ ẹ̀ nígboro tí wọ́n ò fẹ́ kàn ṣe you understand and èyí tí mo dẹ̀ ń ṣe yìí ìwọ kọ́ ni mò ń ṣe fún ọ mò ń ṣe torí ẹ̀gbọ́n ẹ̀ because she is my loyal staff ó sìn mí ó dẹ̀ ṣe dáadáa so ó ní good reputation lọ́dọ̀ mi mo dẹ̀ rò ó pé ìwọ náà máa wà responsible. Definitely sir. So just ṣe nǹkan tí mo ní kó ṣe then tó bá ṣe barbing salon yẹn tán ìyẹn ò stop education ẹ o education is the key to all success so o lè decide tó bá ti kówó jọ láti lọ any school tó bá wù ẹ́ kó further in fact kó ló fẹ́ ní PhD tó bá ti ráyè ẹ̀ tó dẹ̀ ti lówó ẹ̀ dání wàá lọ bí tó dáa láti kà ní so that's about that baby ṣe máa ń ṣe tèmi nìyẹn. Thank you, God bless you sir. Ìṣègùn wa appreciate it. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe jẹ́jẹ́ o o ṣe gan ni take care. ilé owó wa ń sìn. àárọ̀ lọ jà àwọn ìyá mi ó yìn lọ wàhálà ọ̀dẹ̀. Oya. ok wàhálà ó yẹ ṣèwé ó yà ẹ ṣèwé àárọ̀ lọ jà ó yà. ìdán ńlá. Purple money. White money. Everywhere you go, sir. Ọmọ ọba everywhere you go náà ni fẹsẹ̀ múlẹ̀. Another day, another Monday. Ẹ ṣe ìwé. Máa jẹ pa. Èwo láriwo wo? Pariwo ọmọ ìyá mi. Àárọ̀ lọ. Ọ̀yà ọ̀yà. Game la ń play o. Purple money. Hold on. Ọ̀bọ̀ fún abalẹ̀ náà. Hold on. Ẹni wo game. Ọ̀yà mú méjì. Purple money. Pick two. Ó jẹ́ mẹ́rin. Ọ̀yà last card. Ó jẹ́ mẹ́rin. Check out. Money ni sẹ́, white money. Máa bọ́ ẹ sí o. Máa jẹ pa. Èwo ni wèrè gan, èwo láriwo ló búkú bá. Pariwo game la ń play. Wá, èlò láti nílẹ̀ sìn. Má fọmọ ìyá mi ẹ play yẹn, ó sì ó gara díẹ̀. Èmi ò ta mọ́ o. Mi ò ta mọ́ mi. Mi ò play mọ́. Ọgbẹ́ni, ṣó wáìnì mi. O já dúró wẹ́yẹ lọ́rùn wá sọ fún mi pé o ta kí ni. Close to 300 times, o já lọ́rùn wá sọ fún mi pé o lọ. Ọ̀gbẹ́ni mo ti ṣe tán náà kí ni náà. Ẹ wo BK White, tí loser ò bá ti sọ pé òun ò play mọ́, a lè sọ pé a play mọ́ o, tó o ṣì ń play lọ. 100. O já dúró wẹ́yẹ lọ́rùn fún mi. Mò ń ṣàánú ẹ̀ ni. Láìkẹ́ o. Mò ń ṣàánú ẹ̀ ni. Ṣàánú ta ni? Àbá play 50. Màá jẹ́ pa. Hello mi pariwo. Ẹ̀gbọ́n mi bá ń pariwo. O pè àtọ̀ta ló ń tayò. Má fọwọ́ ẹ̀kọ́ mi. Kówó ńlẹ̀. Kó gbogbo ẹ̀ ńlẹ̀. Ẹ wá máa ní sùúrù. Má kanra mọ́ èmi o. Má kanra mọ́ èmi o. Bàbá ẹ kówó lẹ̀. Ẹ tún rí ẹ ṣe. Ọya ṣẹ́ fún mi. Jẹ́ fogun sẹ́nu ni. Ẹ wá jẹ. Wọ́n á wá bọ́ ẹ fún wa rọ ni. Ó pe àtọ̀tà ń tayò. Inú ẹ̀ dùn sí máa kéèsì. Àkóyí market, àkóyí grace ẹja lọ. Purple money. Ọlọ́run. Everywhere you go. Ó ló máa lọ lé.
Paná boys paná rọ ni. Àmì ẹ jẹ́ pa. Gbogbo jẹ́ wákàtà. Mo ti kà. 100. Ojú ẹ̀ máa bó sí. Orí pápá la wà yìí. Mo wà pẹ̀lú ẹ̀. Orí pápá la wà yìí. Oya, let's continue. Bí yóò ṣojú níjọra àwọn ẹ̀ṣin náà máa. Papa money. Hold on. Take 3. Take 3 last card. Check out. Money ni sẹ́. White money one. Máa pẹ́. Everybody. Máa jẹ́ pa. Ìrọ̀wọ́ ló máa lọ lẹ́sẹ̀. Spider. Bàbá mi. Spider. Bàbá mi. Spider. Bàbá mi. Èrò láti jẹ ńlẹ̀. Bàbá mi 430 mo kà lẹ́ẹ̀kan mi ìmọye tó wà lọ́wọ́ onílé báyìí. Onílé. White. 100. Èrò láti keep ńlẹ̀. Bó ṣe wà yìí nǹkan tí mò ń wò ń bí iye tí ń lọ bí 3 naira. Bọ̀ máa fọ̀ pàtí náà sí yẹn o máa sí. Papa money. Ẹ̀rọ tún ṣe kọ́ dáadáa o. Ó ti yé yín. Ó yá. Àfàkì ló fẹ́ filẹ̀ wa. Party 19 ti sẹ̀. Ọlọ́run. Ó tọ́ ni o. Party 19. Party 19 ẹ ti sẹ̀. Bàbá mi pàǹdà lélẹ̀. Lélẹ̀. Pàǹdà ni kí ni ó mọ ètò ìlànà tó máa. Pàǹdà lélẹ̀ bàbá mi. Mi ò fẹ́ àgọ́jà rẹ̀ wo. Mi ò aago bíi ti bò. Aago bíi ti bá wo. Kówó lẹ̀ ṣé kò sówó lẹ̀ mọ́ ni. Ẹrù ti tán. Movement. Everywhere you go fẹsẹ̀ múlẹ̀ sí ẹ̀lì mọ́ ní. Owó ni mo fẹ́. Wo èló ló wà lẹ̀. Owó wá. Ọmọ jẹ́ ká máa lọ jẹ́ ká máa celebrate lọ́ntì wa jẹ́ ká máa celebrate lọ́ntì wa. Ọmọ ọjà. Ìyá yẹn tún máa padà wá ń jẹun rẹ̀ àkọlé burúkú ní gbogbo yín ti já wúri. Ẹ̀gbọ́n mi. Ẹ tún afa. Kí lẹ̀ ń ṣe ń bí? Lè ṣe. Láti mi ti ń wá yín látàárọ̀. Àdúgbò náà ni mo wà mí lọ́bì kankan. Kí lẹ̀ wá ń ṣe ń bí báyìí? Mo wá ṣeré ni. Ẹ̀gbọ́n mi, ẹ máa ń gbọ̀n. Mi ò gbọ́. Ẹ má sọ fún mi pé owó tẹ fẹ́ fi gba ṣọ́ọ̀bù lẹ wá fi ta tẹ́tẹ́ ń bí. Ẹ̀gbọ́n mi. Àdàsẹ́ mo ṣe máa fowó ṣọ́ọ̀bù ta tẹ́tẹ́. Ẹ̀gbọ́n mi ẹ máa ń làágùn. Wà láìtàláì, àǹtí mi máa gbọ́ sí eléyìí o. Màá sọ fún àǹtí mi tí bá délé lé ní. Màá sọ fún wọn. Ó fi owó tí mo fún ẹ ó fi ta tẹ́tẹ́. In a space of a week, ó squander 1.2 million. Just like that. Wọ́n ròyìn ẹ fún mi, ẹgbẹ́ ẹ ṣàlàyé everything fún mi. Wọ́n ní bó ṣe ń kúrò ní boutique kan ló ń bọ́ sí mi. Ṣáwọn àkísà tó fowó yẹn rà rí? Àwọn àkísà tó ṣe tó bá yẹ pé bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn, màá rí owó yẹn kó jọ, màá dẹ̀ kó lé ẹ lọ́wọ́. Ṣé bí mo ṣe ń ṣe nìyẹn, màá fẹ́ túlé ayé ẹ ṣe. Opportunity comes but once. Yes, sir. O dẹ̀ ti rí tiẹ̀, o ti fi ta tẹ́tẹ́ nìyẹn. Má bẹ̀ mí o. Má bẹ̀ mí. Èmi ò ń ṣe pásítọ̀ mi ìdẹ̀ka bíbélì tèmi débẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni wípé mi ì fẹ́ kó fi rí ẹ̀. Wo compound yìí dáadáa. Wo compound yìí dáadáa. Ṣé o mọ̀ pé ó ń gbóhùn ajá? Ajá wà lẹ́yìn àbí? Good news for you. Mo tún ní kìnìún. In fact, tiger tó wà pẹ̀lú ẹ̀ ń bẹ̀. Mi ò fẹ́ rí ẹ ní compound yìí mọ́. Get out of my sight! Imagine. Èṣù ni. Get out! Èṣù ni. No, èṣù kọ́. Angel Gabriel ni. No, fool kan ni. Má worry. No, kò tí ẹ ti tó yẹn. Kò ṣáà máa bọ̀ tó bá padà débí màá pè yín. Ẹrú wàá ṣeré. Kò sí wàhálà, wàá ṣeré. No. Ó lágbára o. Yes. Bọ̀ èmi wá ń fàsìkò yìí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ò ṣe bẹ́ẹ̀. I am proud of you. Thank you, sir. Thank you, sir. Mo dẹ̀ tún fi ń dá yín lójú pé mi ò ní ever disappoint yín nígbà kankan. Èmi náà tún wá ń sọ fún ẹ wípé tó o bá ti disappoint mi, máa tún ṣe jù báyìí lọ. Thank you, sir. Kò sí wàhálà, Ọlọ́run á gbà fún gbogbo wa. Má worry, èmi náà á pè ẹ́ ṣùgbọ́n jẹ́ kí n attend sálejò tí mo ní. All right. Mo ń gbọ́ ẹ. Mo ní mo fẹ́ ṣiṣẹ́ mi báyìí. Mi gbọ́. Mo fẹ́ ṣiṣẹ́ mi báyìí sẹ́.
mo fẹ́ máa bá yín tajà mi báyìí mo ń wáṣẹ́ ni. So o fẹ́ ṣiṣẹ́ bí báyìí ló wá dress báyìí. Gẹ̀ẹ́sì mi ò mí náà mo lè ta anything mi báyìí mo lè ta aṣọ mo lè ta shirt mo lè ta àwọn káàpù yìí gbogbo àwọn bàtà yìí boxers anything tó wà mí báyìí kò sí nǹkan tí mo lè ta bẹ́ẹ̀ tí bá tún wá wà bẹ́ẹ̀ tẹ́ mi lọ màá tún sọ fáwọn tèmi wọ́n máa tún gbórí wọlé síbí báyìí wọ́n á tún bá yín rajà pa ọmọ gbòòrò lèmi ẹ̀yin ẹ̀kọ́ promise mi pé commission mi máa high tí bá wọnú gáràjì lọ wọ́n mọ̀ pé ṣàìnà tún ti dé mo máa kó anybody wọ bí báyìí ṣẹ́rí a máa pawó bí wèrè a máa tẹ́ anything tó wà mí báyìí àwọn máa ra gbogbo everything pa a máa tún sáré lọ sọ́jà máa tún kọjá mi wọlé ó ti yé yín ẹ má fọ́ náà wọ́n mọ̀ mi ládùúgbò mi. So my brother o wá ṣe wá ló wá múra báyìí. ṣé bí mo ṣe múra yìí ò dáa ni. Èrè orí igi àṣekú ọmọ ẹdún. Anyway lákọ̀ọ́kọ́ mi ò níṣẹ́ fún ẹ bíbá because ìgbà tí wọ́n náà wọlé oró ọmọ tó ń bá mi ṣiṣẹ́ kò dẹ́ ṣe pé ó ṣẹ̀ mí tí màá fi máa ní kó máa lọ kí wọ́n wọlé. Ẹlẹ́ẹ̀kejì mo nímọ̀ràn fún ẹ tó bá mọ̀ pé òun wáṣẹ́ lóòótọ́ má múra báyìí lọ síbi tó bá ti fẹ́ lọ gbàṣẹ́. Èèyàn ò lè rí ẹ báyìí kọ́ fún ẹ níṣẹ́ ẹ níbo yìí tó ń sọ̀rọ̀ bí ọmọ tí ò ń sun lé bí ọmọ ọ̀tá yẹn o ní láti stop ẹ. Àlàyé iṣẹ́ mọ̀ ọmọ ni so ẹ níṣẹ́ fún mi lẹ́kọ̀ọ́ waste time látàárọ̀ ẹ lọ ń preach fún mi ẹ ń wàásù ṣé tí bá fẹ́ gbọ́ wàásù mo mọ̀ ọ̀nà chọ́ọ̀chì ni ẹ má máa ṣe báyẹn o àlàyé ó jẹ́ ìyìn má máa ṣe báyẹn má yẹ kí n ṣáwọn boys wọlé fún yín o àlàyé ẹ má ṣe báyẹn o. You've done so well for yourself. Keep it up. Ìwọ náà ti di reference point tá a máa lò fáwọn èèyàn nìyẹn. Tàbá rọmọ tó ń ṣèrànù, a kò máa fi ṣe reference point. Ẹ ṣé gan sà, mo really dúpẹ́ ẹ̀yin ni áńgẹ́lì tọ́lọ́run lò fún mi. Thanks so much sir. Ká ṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí mi bá ṣetán láti ṣe, Ọlọ́run á tún gbé lòmí dìde, Ọlọ́run kọ́ lòmí náà ni. Ṣé o rántí pé gbà tí mo fẹ́ assist ẹ̀ ń gbà yẹn, mo sọ fún ẹ wípé 5 million naira tí mo fẹ́ fún ẹ yẹn tó bá manage dáadáa tí n bá rí màá tún wo nǹkan míì tí mo lè ṣe fún ẹ. Now my personal decision ni pé màá tún fún ẹ ní additional 5 million naira sí. Additional 5 million naira? Yes. Ẹ ṣé gan sà. You have to enlarge your post. Ọlọ́run bá mi máa wà pẹ̀lú yìí. Àmín. Àwọn ọ̀rẹ́ ìgbà yẹn ṣó tiẹ̀ ṣe máa ń gbúrò wọn. Long story lọ̀rọ̀ tẹ mẹ́nu lé yẹn o. Yes. Nǹkan tí mo gbọ́ pa wọn ò dáa rárá. Mo gbọ́ pé méjì nínú wọn ti ya wèrè. Ẹyọ kan ti kú. Ìkẹrin wà ní Rehabilitation Center látàrí ìmúkúmu tí wọ́n mú. Ó mà ṣe o, mà ṣe o. Abiyamọ kú ọ̀rọ̀ mọ́. Ṣorí nǹkan tá à ń sọ nìyẹn. Ká ní ìwọ náà kọtí ikú sí áńgẹ́lì ẹ̀ tó bá ẹ sọ̀rọ̀. Bóyá irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn, bóyá irú ẹ̀ náà ní ìbá ṣẹlẹ̀ sí wọn náà. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbà sí ni wípé ènìyàn lọ́lọ́run ènìyàn. Ẹ̀yin gangan ni áńgẹ́lì tọ́lọ́run rán sí mi. Àti mo dẹ̀ fi ń dá yín lójú pé I say no to drugs. Yeah, that's just it. Say no to it. Máṣáṣejù, òǹgbọ́n máṣáṣejù, omi àmujù inú ló múrun ní, dánú rànà máṣáṣejù. Ọjà máa jẹ mí, ọjà máa jẹ mí o. Ó ti gbé mọ́lì, ó ti gbé loud, ó ti gbé choco, ó ti fa tramadol, ó ti yóyóyó, ọjà á ti jẹ́. Ìwọ̀ntúnwọ̀nsì lóhun gbogbo, à ń fagbó. Àní kó má gbọ́jà lákàjù nù ohun àṣejù.
Ìtẹ́ ló